wọ́n mùsùlùmí bí mi. يا غافلا wọ́n tó lówó bí àwọn kan. يا غافلا wọ́n tó nílàákàyè. له في الدار موعظة ǹjẹ́ wọn náà tiẹ̀ ṣe wáàsí fúnra rẹ lásìkò yìí pé èèyàn ṣàánú ni. له في الدار موعظة èèyàn mélòó lọ palẹ̀ rìn láyé. له في الدار موعظة èèyàn mélòó lọ tàtàrà rẹ jẹun rí. له في الدار موعظة èèyàn mélòó lọ tún tí wọ́n ṣe rí. له في الدار موعظة ó yí ọ sí pómi ojú àwọn kan ni wọ́n fi ń rẹ́rìn ọlọ́wọ́ padà bí ọ. له في الدار موعظة ó yí ọ sí pé bànújẹ́ àwọn kan lè wọ pẹ̀lú àwọn ìyàwó rẹ fi ń dunnú. له في الدار موعظة إن كنت في زينة فداوي يكسون ما ساتكت. That has been the Quranic competition organized by Latif Foundation under the President Alhaji Latif Akaji Memudu. Gbogbo ẹ̀yin atẹ́gbẹ́ mi ẹ bá pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ìtí òde kí ó sú wa ni pé Al-Qur'an ni wọ́n kà. A sì ti ní ìfọ̀kànbalẹ̀ wípé aráàfin kọ̀ọ̀kan tí wọ́n kà ń bẹ̀ à ń sórí ilé Ìlọrin. Insha Allah. Bó ti lè wù kí a fẹ́ inú wa sáà ń lu bí Al-Qur'an ni wọ́n kà. Ìyẹn ló fún wa ní mọ̀rá. Ni wọ́n ké Al-Qur'an náà ni wọ́n ké làbí wọ́n fún wa ní mọ̀rá pé oríire ní í ṣẹlẹ̀ sí wa. Ọlọ́mọdé oríire náà mọ́jọ lórí ibú láéláé. Qur'an competition òun náà ni a ṣe wá sí ká sì pín oúnjẹ wá sí lẹ́gbà fún kálukú wa. Ó bùsè ó tún lọ́dún tí ń bọ̀ nù torí tí ẹ bá pè ní annual ní tí èèyàn sọ ni pé ọdọọdún ni yóò máa wáyé. So first of its kind òun lélẹ́yìí. It has never happened in the history of Latif Foundation. This is the first Ramadan lecture organized by Latif Foundation. Yóò dá fún yín bẹ́ẹ̀ tí gbọ́dọ̀ tóbi o. Latif Foundation is all about building the youths. As you are building the youths, so you will be building the nation. Kí mo sọ lọ́wọ́. Nísìnyí, ọba àgbà yóò àṣìṣe wà pẹ̀lú wa. Sọ́ọ́lù Fọ̀déyà, Sheikh Abdul Razak, Alomata. Ó tilẹ̀ dá ọmọ ìjòkó ti bàbá rẹ̀ náà ni. Ọmọ àti bàbá ni wọ́n jòkó pọ̀ yìí. Bó ti rí nù ọmọ àti bàbá. Ọmọ bá jọ ọmọ ẹni kó jòkó ti bàbá rẹ̀. Tí bàbá náà bá jẹ́ bàbá rẹ̀. Kó sì tó burú kí ọmọ súnmọ́ bàbá. Wọ́n sì àga yìí kò sí dọ́gbọ́n sí bàbá Alomata náà sí ráyè. Wọ́n sà sún tẹ̀lé wàá sún tẹ̀mọ́ bàbá mi. Àmọ́ kádàrá Ọlọ́run lónìí tẹ̀ yóò máa kàn wò. Yóò máa kàtà lónìí. Lọ́jọ́ bára yín pẹ́ o. Ẹ ti pa bàbá yín. Ẹ̀sẹ̀ alùpùpù bàbá Alomata. Alomata ti pa bàbá yín yìí. Ó dé mi wọ́n kò fún wa. Bàbá yín Alomata ti pa wọ́n. Kò lẹ́nu bẹ́ẹ̀ ṣe yìí. La ilaha illallah. Bàbá wa yìí sẹ́ tó jẹ́ bàbá yín Alomata ti pa wọ́n báyìí. Àmín. Ọlọ́jọ́ ni wọ́n kò fún wa. Bàbá Alomata wọ́n ní kọ́ lọ́ mọ́ pa bàbá wọn. Àmín. Ó sáà máa mú bàbá kí bàbá ti fún ẹmọ́ ti kú. Ókè ọlọ́mọ pa bàbá wa yìí, ọlọ́mọ pa wọn o. Nínú àwọn fáàrí wa ní ìlú tá a bẹ̀rẹ̀ yìí, ọjà sí pé Ìlọrin tó bí ń jẹ́ lọrin, àbí kí n sọ pé Ìlọrin Emirates tó bí ń jẹ́ lọrin Emirates, òun náà ni bàbá wa yìí wà. Ọlọ́mọ fi kankan sàláfíà ní o. Àwọn mi wà sí láyé ìdààmú ara wa, torí pé àwọn èèyàn ti ń wo ago tó pọ̀. Kálukú sì ń wò pé bàbá wọn yóò wá sí tí òun ní yọ ní ẹni tí a ti ń wò pé ṣé wọ́n ń bọ̀ àwọn náà ni wọ́n ṣe kí ni. Bàbá àdìbá ní wà lé nánú ìmọ̀lẹ̀ tá a wíwọ̀n òun náà ló dé yìí. Wọ́n bá wa sọ̀rọ̀ lórí tó wà wọ̀n
ẹ̀rọ ọlọ́run yìí ló ti ń ṣe wàhálà ẹni kò sí níbẹ̀. Okay, what's the topic? Ló ti ń ṣe wàhálà ẹni kò sí níbẹ̀. Ó wá rí tán ó lóun fẹ́ fi sàánú. Àmọ́ ọ̀nà tí ó bá sàánú yìí ọ̀nà tó létò yìí. Èsì dáadáa wí kọ́ máa gbowó jáde báyìí. Ó létò. Bó ti ṣe ìyọ̀ǹda kó má ṣe bẹ́ẹ̀ náà. Èyí lè sọ fún un. Ǹjẹ́ ẹ bá mi sọ fún mi ọ̀gbọ́? Bàbá àdìrú wàlásì àdìrú. سوى الرحمن يا فسقون Sọ́ọ̀sì àgbáde. يا خير من سكنوا في القلب خوانا. Ọba Ayọ̀mọ́ta, ìsọ ọlọ́run tó tọ́ nítòsí àti ní dínà, ọlọ́run máa mú báyìí. تبت فطابت. Sáàrí ni kéèyàn sọ pé bàbá Ayọ̀mọ́ta, mo mọ̀ wọ́n rí sáà lẹ́fẹ́ pè ní. Ẹjẹ bá yín pè wọ́n kéèyàn wá mú fóònù. Fáàrí ni báwọn náà pa súnmọ́ yín. تبت فطابت بكل الود شربتكم. Ẹni èèyàn súnmọ́ tí sórí ire ni bàbá Ayọ̀mọ́ta. حتى جزيت من الرحمن رضوانا. Ẹni bá bá dàbẹ̀ ti rí, àbí kábẹ̀ náà kó sálẹ̀ sáré. أدعو الإله لكم. Sẹ́kẹ̀ wọ́n ní kí yóò dé ìbànújẹ́, ọlọ́mọdé sòdé lọ. أدعو الإله لكم دوما ليكرمكم. Dáwọ́ máa ń lè yóò kiri màkò. أدعو الإله لكم Dáwọ́ máa ń lè دوما ليكرمكم. Alọ́mọ́ta bẹnu lé, ayé òpè mà, mọ́jọ ṣẹlẹ̀. دوما ليكرمكم. Òun ló bá tó fún inú àmọ́gbà tí ó lára fún àyè ńkọ́, ọlọ́mọdé ó ṣẹlẹ̀. أدعو الإله لكم دوما ليكرمكم. في سر أفواه وفي الإعلان غفرانا. Importance of في سر charity أفواه. and giving in Islam. Iṣẹ́ dáadáa àti kéèyàn máa tọrẹ. Ló ní pàtàkì kan tó so mọ́ ẹnu yín láti gbọ́ nísìnyí. Náà ti ná táwọn ẹyọ olórí rẹ̀ tí wọ́n pè fún yín. Ẹ wá ní ṣubú mọ́. Ẹ̀sẹ̀ àmì. Ọmọ ìyá bàbá fàgbà, àṣekà Àlì, kà ń pọ̀ náà. Bàbá fàgbà ẹ̀ bá ní ṣéèrù. Ẹ̀dìdì náà kan náà látàárọ̀, wọ́n pè ìdòkó yìí pọ̀ látàárọ̀. Ṣéwù. Bàbá ẹ̀kọ́ ọlọ́mọ bá fàgbà, ọlọ́mọ sàlẹ́kò kẹ́ fún wọn. Ó àlíkìbì. Nígbà tí náà yẹn bá kí bàbá Ayọ̀mọ́ta, wọ́n kọ́ sílẹ̀ pé ṣẹ́jú mẹ́wàá. Tọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí. Wọ́n ẹnìkan kọ tẹ́ẹ̀nì sẹ́gbẹ̀ẹ́ kan. 30 wà ní àgbo 18. Àmọ́ gbogbo tẹ́ bá wulẹ̀ kẹ́kọ̀ọ́ náà, ọlọ́wà náà ò ráyè tẹ́lẹ̀. وإن لم تفعل فما بلغت رسالته. Bàbá wa Ayọ̀mọ́ta, ọba mi lọ́bẹ̀ yín sẹ́ kìí sẹ́yìn lẹ́bẹ̀rẹ̀ ayé má jẹ́ wíìkì má jẹ́ síkì má jẹ́ nọ́ọ̀kì. Gbogbo abiyamọ ẹ ṣe amínà. Àmọ́ wàláhù yasimuka minan nas. أعوذ بالله من الشيطان الرجيم. Gbogbo ẹni tí Ọlọ́run bá ń bẹ lára ẹ̀ níjókòó wa yìí pariwo Ọlọ́run pé Allah. بسم الله الرحمن الرحيم. Bí sáàyè tiẹ̀ náà bá ti tán rẹ́ẹ̀dì bíi tèmi ọ́ dàbí kó kíbò sí Ọlọ́run kọ́lọ́run náà ò lè síjú àánú ẹ̀. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Àsìkò tá a wà yìí àsìkò gbàǹjo eríire ni bí wọn náà bá fẹ́ rí gbàǹjo eríire ń mú délé kíbò sí Ọlọ́run pé Allah. بل أحياء عند ربهم يرزقون. Ó dá mi lójú pé bá ọba kíbò sí Ọlọ́run dáadáa wàhálà tánú ayé rẹ lónìí sọ pé Allah. الذين قال لهم الناس. Àti wọ́n tó ti sọ òpùnù pé sósì lè da òní lọ́lọ́run ó yí padà sí dáadáa fún ọ kíbò sí Ọlọ́run pé Allah. إن الناس قد جمعوا لكم فاخشوهم. Bàbá wa Ayọ̀mọ́ta ayé retí kílẹ̀ fẹ́ wí kílẹ̀ fẹ́ sọ ìtọ́lọ́run òwí tà nẹ́bí òwí mẹ́jọ tẹnu ibodè sáyé o. فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل لا إله إلا
له kọ́lá bẹ́ẹ̀ ربنا ọba máa wí kó kùn. ألا لا إله إلا الله حسبنا الله لا إله إلا الله ربنا ألا لا إله إلا الله حسبنا زالتك يا ربنا سلولا abẹ́yẹ lọ́dọ̀ ọ̀yọ́ واقف لي شيكي olùtọ́jú olùrẹ̀wá. وربي لي ورا bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn o. والنبي ساكا أبانا صديقا transformer rẹ̀ bàbá wa. سجاو لكتابي Anam Akínní bàbá wa. رشيد الورى ti ẹ̀sídẹ́ẹ̀tì láti kí. وانزل إلهي على شيخنا àwọn nígbà kọ̀ọ̀kan má jò. زابب رضاك ọ̀gbẹ́nu yọnu إلى الورى ọlọ́run tí ò lópin má jò. فبالغ له ربنا ربنا bàbá wa àtàwọn tí wọ́n bí wọn. في دار الخيار gbogbo ìgbà tójú máa ń bá má bí. وكل الورى àánú ọlọ́run má jò dá ọ lẹ́nu. وصل إلهي ọlọ́run jọ jáde bá ń ṣe kásẹ̀. على مدى fọláyé lọ́run ànábì Muhammad. محمد طه ẹ̀ẹ́dẹ̀ yorùbá ànábì. شفيع الورى ànábìjọ́ gbèmí àti ẹ̀jọ̀ لقد كبت إذا خاسي يا شيخي bàbá wa àgbà ló mọ́tà. وأنت بروي ẹ ti dẹni ayé. تكون بالورى fi hàn láyàn pa. فسيدي يا إلهي رضاك لشيء olúwa bá wa olúwa kílẹ̀ fún yín o. بما قد أفاد جميع الورى الله إلا الله ربنا ألا لا إله إلا الله حسبنا bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين Àmín. Okay. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتم لمن سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين ní àpapọ̀ akani Allahumma salli اللهم صل salatan صلاة muqsinatan محسنة ala sayyidil muhsinin على سيد المحسنين wa ala alihi وعلى آله wa sahabihi وصحابه wa sallim وسلم amin. آمين ìkí ọlọ́run ọlọ́run kí ọmọ abáná Muhammad صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kọ́mọ bá àwọn sàábì àná Muhammad صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kọ́mọ bá àwọn aráalé àná Muhammad صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kọ́mọ bá àwọn ìyàwó àná Muhammad صلى الله عليه وسلم àṣẹ́kùbọ̀ oore kẹ́ni gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé pàápàá jùlọ nínú ìlú tí a wà ń bẹ̀ yìí olúwa fàánù rẹ̀ bí ọmọ sábà kẹ́ wọn. آمين wàlúbáríkà bẹ́ẹ̀ àwọn àlùfáà wa tí a gba ìmọ̀ wájú wọn bàbá wa gbárígidoma رحمة الله عليه maulana sheikh adam رحمة الله عليه maulana sheikh kamaluddin al-khadabi رحمة الله عليه ó fi wá dérí bàbá wa gbà lágbàjì رحمة الله عليه أجمعين ọ̀tún àánú rẹ̀ ọ̀tún àforíjì olúwa mọ́sàárọ̀ sí kábàárì wọn. آمين ní àkọ́kọ́ ọ̀rọ̀ àwọn àlùfáà wa àgbà wọ́n ní lákòókò ọ̀rọ̀ mú kí àwọn bàbá wa imaamu ansarul islam wọ́n kí àwọn bàbá wa ìmáàmù ansarul islam أدام الله آياته tí ọlọ́run fi wọ́n ṣe ọ̀ṣọ́ fún islam tí ọlọ́run fi wọ́n sí ọ̀ṣọ́ fún islam ọlọ́mọdé ẹ̀ máa padà sí aburú o ọlọ́mọdé máa padà sí aburú o
la ilaha illallah. ọ̀la la ilaha illallah. wọ́n á kí gbogbo àwọn àlùfáà mi tí wọ́n ń darí ìjókòó tàfíìsùl Qur'an. àwọn àlùfáà àgbà wọn làwọn kí gbogbo àlùfáà wa tí wọ́n ń darí ìjókòó tàfíìsùl Qur'an. ọlọ́run ò ní da ọpọlọ yín rú. ọlọ́run ò ní da ọpọlọ yín rú. bí àbámọ̀ ríru yín nínú Islam ọlá Islam ń mì àmọ́gẹ́dẹ́ pé à ń ríru yín nínú ẹ̀sìn tí ẹ̀ ń rọ Al-Qur'an sọ́pọ̀lọ́ àwọn ọmọ èyí ń já mọ̀ pé ẹ̀sìn yìí bí n ti ń lọ yìí n tí ó padà sẹ́kù ni ọlọ́run dákun má jẹ́ iná ọ̀tán. ọlọ́run dákun má jẹ́ iná ọ̀tán. la ilaha illallah. ọ̀la la ilaha illallah. mo kí àwọn àlùfáà mi tí mo bá wọn jókòó. àwọn àlùfáà wa kí àwọn àlùfáà wa tá a bá wọn jókòó. ní tí wọ́n kọ síwájú wọn ní Al-Fuqawi àbí. ọlọ́run dákun masa àjájọ láṣẹ pẹ́ẹ́nú ẹ̀sìn. ọlọ́run dákun jájọ láṣẹ pẹ́ẹ́nú ẹ̀sìn. ọlá Al-Qur'ani. ọlá Al-Qur'ani. máa kí àwọn ìyá wa arówólò. àwọn àlùfáà wa àgbà wọn làwọn kí àwọn ìyá wa arówólò. ìjọ tá ń bẹ ń kékèké láti mọ̀ wọ́n pẹ̀lú sí ọlọ́run. ìjọ tá ń bẹ ń kékèké láti mọ̀ wọ́n pẹ̀lú sí ọlọ́run. a tún wá ń tún dàgbà díẹ̀díẹ̀ àwọn náà là á tún rí mi sí ọlọ́run. a tún dàgbà díẹ̀díẹ̀ àwọn náà là á tún rí mi sí ọlọ́run. ọlọ́run dákun má jẹ́ máa padà sí aburú. ọlọ́run dákun má jẹ́ máa padà sí aburú o. kò sí ń tọ́ dàbí Islam. kò sí ń tọ́ dàbí Islam. mo lọ Ìbàdàn mo wá pàdé àwọn ọkùnrin méjì kan. àwọn àlùfáà àgbà. wọ́n á pọ́n mi lé gẹ́gẹ́ bí ipò tí ọlọ́run tò mí sí. ìwọ́n ń béèrè ẹni tó wá ṣe okùn bàbá ti mọ́ra wa. ìwọ́n ṣe tàrífù wípé Mr. Lamayini láti lè jẹ́ kí n lè mọrú àwọn èèyàn tí a jọ pàdé. èyí tó wá ṣe mí lè mọ̀ tó sì jẹ́ dúpẹ́ pẹ̀lú ibi tí mo ti bára mi. wọ́n á béèrè ọkọ̀ kan pé wọ́n fẹ́ ṣe tàrífù rẹ̀ introduction kẹ́ ẹ̀ máa ń fọ́ lè bó. ìwọ́n ń pé òun ni alàgbà pa á ọ̀dàkọ̀ ara rẹ̀ ẹni tó ti fẹ̀yìntì nínú sí Olúwa. ṣé wàá kọ́ntínú níbi iṣẹ́ èṣù kọ́hún. àmẹ́yàn kì í fẹ̀yìntì níbi sí Olúwa nínú Islam. wàlá tamutuna illa wa antum muslimuna al-Qur'ani wí. ó ní ẹ gbọ́dọ̀ kú ẹ sì gbọ́dọ̀ fẹ̀yìntì àfi kẹ́ ẹ kú sójú ọ̀nà tèmi. ọlọ́run o mọ́sàájẹ́ sẹ̀mí yọ tán sójú ọ̀nà tọ́lọ́run. ọlọ́run mọ́sàájẹ́ sẹ̀mí yọ tán sójú ọ̀nà tọ́lọ́run. kéèyàn dàgbà kò tí ì tó fàárí wípé yóò kú sínú Islam. ọkùnrin kan ń bẹ ọba èyí tó jẹ lérí àwọn kírísítẹ́nì nílùú èbó tí máa dégbà kan bọ́ọ̀lù àyùbò lẹ́ẹ̀ máa pè é bọ́ọ̀lù náà kọ́ èèyàn rẹ̀ ṣe jẹ́ bọ́ọ̀lù tí wọ́n gbá ní jẹ́ bọ́ọ̀lù. wọ́n á lóun ò ṣe kírísítẹ́nì mọ́ wọn máa ṣe Islam. wọ́n á challenge ẹ̀ pé kí ló dé ìwọ lọ́kọ̀ ọ̀rọ̀ tí ọ̀dà ń pa Islam jù oníjọ́ tóun ò tí ì mọ̀nà nù. ìyá wa ọlọ́run níjẹ́ máa padà sí aburú. ọlọ́run níjẹ́ máa padà sí aburú. wọ́n á kí Alhaji wa Abdul-Lateef. àwọn àlùfáà wa kí Alhaji wa Abdul-Lateef. ìgbé ẹ̀ máa kú eríire. pé ẹ kú oríire. olówó pọ̀ láyé àmẹ́lẹ́rìíre ò tó nǹkan láàrin. olówó pọ̀ àwa mọ̀ wọ́n. àmọ́ àwọn tí wọ́n ń ronú orú ń tẹ́ ronú yìí wọ́n kéré. àmọ́ lọ́n ti wá ju èrú yìí nínú Al-Qur'ani. أعوذ بالله من الشيطان الرجيم أجوكو بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغي فيما آتاك الله دار الآخرة وابتغ فيما آتاك الله الدار الآخرة كما يا ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ابتغي فيما آتاك الله دار الآخرة. gbogbo ẹni tọ́lọ̀ ń kẹ́
bó ti kẹ́yìn ọlọ́run wa fẹ́ ṣe wáàsí fún wọn pé wabtagi. wabtagi fima ataka Allahu daral akhirah. àyà tí ń tú yìí òun náà láyà tí mo gbọ́ lẹ́nu yín lánàá ọ̀ àṣemílẹ̀ mọ̀ ẹ dákun ẹ ṣe sùúrù. ẹ ṣe sùúrù. ẹ má ti hà kínní o. ẹ má hàn kankan. ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi yìí tán. ẹ jẹ́ àlùfáà parí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tán. nígbà tí wọ́n á lọ tán mo á wò pé èèyàn mélòó ní ronú bí bàbá yìí ti ronú. ọlọ́run wá ní wabtagi. wabtagi fima ataka Allahu daral akhirah. gbogbo ẹ̀yin tí mo kẹ́ ẹ ronú alikiyama. fima ataka Allahu daral akhirah. bẹ́ẹ̀ bá kọ́lé tán tẹ́ ra mọ́tò tán tẹ́ tọ́mọ tán ẹ wá ronú yìí pé nbì kan tá a padà sí kí la fi jábọ̀ níbẹ̀. fima ataka Allahu daral akhirah. bẹ́ẹ̀ bá wá ronú ẹ̀. wala tansa nasibaka mina dunya. wa'sin. wa'sin ẹ wá tọ́jú ẹbí. wa'sin. ẹ tọ́jú ẹni tẹ́ mọ̀ pé kò ní tó yín. wa'sin ni o. ẹ ṣàánú ẹni tó ní ìdìrànlọ́wọ́. wa'sin kama sanallahu ilayka. torí pé ọlọ́run ṣàánú ẹ̀yin náà ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ wá ronú yìí pé ẹjẹ́ àwọn náà ṣàánú. kama sanallahu ilayka. wala tabghil fasada fil ardi. ọ̀dọ́ nìyí tabghil fasada fil ardi àsìkò tẹ lágbára àti bóbi sùn dáadáa ni tówó tẹ́sí fi ṣe sí náà ń bẹ lápò yín. ọlọ́run wa darí yín sọ́nà ẹ̀bẹ̀ ni tabghil fasada fil ardi àsìkò tẹ́ lè sọ fún mi pé wàá bá mi lu èbó tẹ́ ṣe bàjẹ́ pẹ̀lú ẹ̀ àsìkò ń ní èló lè yẹn ná fọlọ́run téèyàn fi délé rire owó téèyàn fi béèrè bínú ọlọ́run lọ́pọ̀ ju èyí téèyàn fi ràánú ọlọ́run lọ. wala tabghil fasada fil ardi. ẹ wá dúró ẹ fowó náà ṣèbàjẹ́ àmọ́ àwọn ẹgbẹ́ yín tó pé bá wà ní Nàìjíríà báyìí kílọ̀bù ni wọ́n rà pa àmọ́ àwọn ẹgbẹ́ yín tó pé bẹ́ẹ̀ ti wà yí bẹ́ẹ̀ ti jọ́dọ̀ yìí àwọn ẹgbẹ́ yín kan bẹ wọ́n sọ pé gbogbo iye ọtí tí wọ́n bá mú wọ́n mú sáwọn lọ́rùn ẹ̀yin wá ronú pé dèdè tí mo ní ìjẹ iye ọtọ lọ́hùn mẹ́. wala tabghil fasada fil ardi. Abdullahi ibn Mubarak ọ̀rọ̀ rẹ̀ níbi ṣe wá sí kéèyàn lè mọ̀ pé gbogbo ẹni tí ń ṣe ń tẹ̀ ń ṣe ìyọ́ lẹ́sàn irú ẹ̀sán òní ní. qala Abdullahi ibn Mubarak. má bọ̀. ajajitu sanata mina sinina. Abdullahi ibn Mubarak ó ní mo lọ Mẹ́kà lọ́dún kan nínú àwọn ọdún tèmi lọ Mẹ́kà ó ní mo á lọ Mẹ́kà lọ́dún tá a wí. fakuntu fi jiri Ismail. ó ní mo wá wà ní jírí Ismail nígbà tí mo tàwáàfù tọrẹ mi. fanimu. farabalẹ̀ mo wá fẹ̀gbẹ́ lébẹ̀ kò tí ì jù sẹ́jú márùn-ún lọ fanimutu lóru bá gbé wọn lọ. fara'aytu rasulallahi fil manami. ọlọ́run díjú lẹ́ẹ̀kẹ́rẹ́ lòun bá rà ní Muhammad òun bá lálàá nẹ́bì ọlọ́run nẹ́bì bá sọ fún un. ìsáwájáta ilà Bagidadi. ànábì kí òun wọ́n ní bóun bá parí ájì tán òun fẹ́ ràn òun ní Baghdad. fàdíhùlì fíìmà ìlàtì kásá wà kásá. olùbọ̀ bá dé Baghdad fàdíhìlì ìlàtì kásá wà kásá béèrè pé stéètì báyìí lọ ní kọ́ńtìrì Baghdad tọ́bọ̀ wá dé stéètì ni béèrè pé àdúgbò báyìí lọ bọ̀bá wá dé àdúgbò ní nọ́mbà báyìí lọ. wátìlúbí Baharamel Majusi. bọ́ọ̀bá dẹnu ọ̀nà eléjì mo ní o béèrè nọ́mbà ni wàtìlúbí Baharamel Majusi ọba arúgbó kan bẹ̀ yìí náà ní bọ̀ kò fẹ́rí kẹlẹ̀ rí. bọ́ọ̀bá wá dọ́dọ̀ rẹ̀. wà á kíra omi ní sàlámà. lẹ́mi ànábì ni ọmọ kí ni mo ní ọmọ kí kèfèrí ni jíṣẹ́ mi fún ni mo ní o kí. wàkúlílà wo. wọ́n á ní mo ní ọ sọ fún. iná ńlá tààlà ọ̀ọ́dì ànká. lọ́lọ́run ti sọ ọdọ́mọ àlìjẹ́nà ọlọ́run ti sọ kèfèrí ni ọdọ́mọ àlìjẹ́nà. lẹ́ẹ̀kan náà. fàǹtàbà tó fi iná omi. ó ní mo bá tají Abdullahi ibn Mubarak onígbà tó ń wá jí. fàkúlítù. òun wá ro lẹ́mi o. la hawla wala quwwata illa ilé àlìyé láti. àṣàrù yamina ṣaitani. ó ní Sàtánì ló gbé aláì wá ànábì ọ̀jẹ̀ rán mi sábọ̀ náà pé yọ wà lìjẹ́nà. àwọn àṣẹ la hawla mo ní kí n kọ́ lẹ́kọ̀ọ́ kan níbẹ̀. ọ̀fọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ kan bẹ̀ ń. bọ́ọ̀bá lálàá tó dẹ́rù bá ọ. bọ́ọ̀bá lálàá tó dẹ́rù bá ọ.
abala náà yí ọ abala náà yí ọ láhàúlà ni ọmọ ń ṣe láhàúlà ni ọ máa ṣe. àwọn kan ní ẹ máa lọ ọ̀rọ̀ sátà má fi mú kó oorun má tún gbà rẹ̀ wálé àwọn kan ní ẹ máa lọ ọ̀rọ̀ sí gànà èyí wọn bá sẹ̀rí àsìlámù mu èyí tó dáa jù bọ́ bá ti lálàá tí òye ọ láhàúlà kí ni mo pè é kí ni mo pè é ẹ̀rí àǹfààní wà sínú. àǹfààní wà sínú. ọlọ́mọ iye èèyàn nísìnyí. ọlọ́mọ iye èèyàn nísìnyí. ẹgbẹ́ ń bí àlá ló tún ti fi mú kó tí ọ̀yẹ́ kó fi mú kó. ẹgbẹ́ ń bí àlá ló ti fi mú kó tí ọ̀yẹ́ kó fi mú kó. wọ́n ní máa rọ sátán ní ọwọ́ lọ́ọ́ jòkó sátán ọwọ́ tún fa rẹ̀ wálé. máa rọ lọ sátán ọwọ́ lọ jókòó sátán tó wọ́n kó rẹ̀ wálé. ẹ̀rí Abdullahi ibn Mubarak torí àsìkò. wákàwádẹ́tù sàlíyà. àwọn ni mo lọ sálù àlá pé anábì ọ̀gbọ́dọ̀ rán mi sí kèfèrí. wà á ìtùrù kàzálíkà. olùmọ̀ wọn tún tàwáàfù mi ṣe gbà mo ṣe tàwáàfù nìtàn mo wá tún sinmi níbò míì pé kí n má jòkó ń bẹ̀ ń mọ́ wọn á rò pé àbí ìsùn dáadáa ni nígbà tí tún lálẹ́ kejì kàzálíkà. dèdè àlá tí mo lálẹ́ kọ́kọ́ òun náà iná mo tún lálẹ́ kejì. wàhálà àzàlì ẹ̀ṣẹ̀ ìtọ́ni. ó wá rò pé àlejò ìṣẹ̀lẹ̀ máa wá pé kó wọn lọ sọ fáwọn náà ẹ̀mí wọn gbà òun tún sùn nílẹ̀ ìjẹta òun tún lárú àlàálì bákan náà. bẹ́ẹ̀ mẹ́ àtìmọ́tò lè hájà. wọ́n á ti dọ́dà ajáfíà àlàálì lódodo àtìmọ́tò lè hájà òun wá parí iṣẹ́ ájì ó pé. wọ́n á jẹ́ tó ilé àbámi dáadé. òun ti ń dé nílẹ̀ kan náà òun lè jókòó mọ́ òun kí àwọn àtọmọdán wá gbé ẹrù kalẹ̀. òun fẹ́ dé Baghdad òun ní bùkátà tó wọ́n yẹjú mẹ́. tọ́làbùtò lè má hì látà. mọ̀ tó dé kọ́ńtírì ni tọ́lábùtò lè máa yín là ọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀dákun stéètì báyìí níbo ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ju ebó wọn ti wọ mọ́tò stéètì ni. tọ́làbùtò lè má hì là. onígbà tó ń dé stéètì ni òun á bẹ̀rẹ̀ àdúgbò ni wọ́n júwèé bẹ̀ fóun. tọ́làbùtò lè má hì látà. òun á bẹ̀rẹ̀ òun dàdúgbò ni. wà dára. òun á bẹ̀rẹ̀ pé lé báyìí lòun lọ wọn á nílé lọ́kàn. fáwájáde tó ṣe àkọ́ ìdá. ni mo ní àlá ń bẹ o. àwọn fọwọ́lẹ̀ là ń bẹ. àwọn sọ fún ọ pé ọ̀sálà. tá ń sọ fún ọ pé ọ̀sálà. mẹ́bàá làwọn ará lálàá ṣe ọ pé bá a ti rí ọ yóò da ṣe sàrà àmọ́jà wọn yàn. bí bá a ti rí ọ yóò da àbí kí wọ́n lálàá pa àwọn tí wọ́n ti bí ọ tí wọ́n ti kú wọ́n làwọn rí wọn tí wọ́n wà kára tí wọ́n ń dáṣọ káàkiri títì wọ́n ní di sàrà nù. àyè máa pàlà gọ̀ bàlá bá gọ̀ ni ọlọ́run ó fi ṣe sọ̀rọ̀ ànábì Yusufu pẹ̀lú àlánú àkọ́ránì. alani Abdullahi ibn Mubarakula tọ́ra ná Muhammad ẹ wá wo ìrìn Mẹ́kà sí Baghdad ẹni pé rìn tó jìn ní ọ tirafu látara ń tà nẹ́bí sọ má bọ̀. fàwájáde tó ṣe àkọ́ ìdá. fàwájáde tó ṣe àkọ́ ìdá ó sì bá bàbá arúgbó náà tó jòkó lẹ́nu ọ̀nà tòótọ́. fàkùlítù làwù. ó ní mo sì yọ sí bàbá ni mo á wí fún. à ń tà bàárà mọ́límẹ́jú sí. Ọlọ́run ò lè sálámà sí torí pé ànábì ti ní kèfèrí ni. àmọ́ ohun tó ń bí òun náà ni pé anta bàárà al-majusi sẹ́yìn làgbàlagbà tí ń bọ níyà yìí. kọ́ọ̀lá nàámú. ọba dìde ó lé mi ní sọ fẹ́ jọyìn àwọn ọmọ awo iná bíbọ ni. Ọlọ́run ní a'udhu billahi wọn jọyìn òun fẹ́ mọ̀ ní sẹ́yìn náà ni ó lé mi náà ni. fàkùlítù làwù. ó ní mo wá wo báyìí pé kí lànàbì rí lára eléyìí ó ní mo wá bí lọ́rọ̀. àlì lákàyíndà ìkọ́ ìra. ǹjẹ́ tiẹ̀ ní dáadáa kan tẹ́ ẹ ṣe fọlọ́hún rí ó ní mo bí bàbá ni. kọ́ọ̀lá nàámú. ó lóun ní dáadáa tó ń ṣe. àsìlábùtù náà sa. ǹjẹ́ lè sọ dáadáa náà ó lóun lè sọ. ọlọ́kọ̀ọ́kọ́ dáadáa tó ń máa ṣe fáwọn èèyàn ni pé àsìlábùtù náà sà. àsìlábùtù náà sa. wọ́n á máa yá àwọn èèyàn lówó èlé. wàhádù sàdáwù. bó o bá sì fẹ́ gbà padà ẹni tí ọba rí sàn ó ti mọ́ tọ́lẹ́tì. àwọn owó tẹ̀ máa lọ yá ni owó gúngún mi àyíbò lẹ́ máa pè é. owó gúrú mi. gbogbo ẹni tí yíyá ò lè ránu Ọlọ́run. gbogbo ẹni tí ìyá ò lè ránu Ọlọ́run. kò sí nǹkan kan bẹ́ẹ̀. kò sí nǹkan kan bí owó gúrú mi. èyí tó yẹ aládùúgbò yín ọmọ ẹgbẹ́ wọn padà lágolé lérí ni pé ẹ̀ ṣàánú rẹ̀ ó jẹ gbèsè. sẹ́rù ẹ̀sìn òní wọn náà tún fẹ́ ṣe ló tún lọ bẹ̀. Ọlọ́run a máa yá yẹn lówó èlé
wàrọ̀dù sàdáwù. bẹ́ẹ̀ ọba sì fún wàhálà ni wọ́n yẹ̀yẹ́ rẹ̀ wọ́n sọ ọ́ dọ́mọ yẹ̀yẹ́ wọ́n dọ̀tí ẹ̀. Abdullahi ibn Mubarak. asa aramu. ọlágbàlagbà ní èyí tẹ̀ ń wí ọ̀dà asa haramu lèyí ẹ wí mi. alindaka gẹ̀ẹ́sàlíkà. ẹ ní dáadáa mi ni. kọ́ọ̀lá nàámu. Ọlọ́run tún ní dáadáa mi. kálálì àríbáwò bànátì. Ọlọ́run jogún àwọn ọmọbìnrin mẹ́rin fóun. wàrìbàtù bàlínà. òun sì tún ní àwọn ọmọkùnrin mẹ́rin. wàsàwájú tó ń nà mí ní abináyì. Ọlọ́run wá wò pé àdéhùn ní kẹ́ ẹ sọ pé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ máa wá tọrọ wọn ẹ̀fẹ̀ kan fẹ́ra yín. ó ní mo bá fi àwọn ọmọ ẹ̀ ní mo fi fúnra wọn. ó ní dáadáa tóun mọ̀ tóun tó ṣe nu. fàkúlítù asa aramun. Abdullahi ibn Mubarak ní bàbá eléri ibu ni èyí tẹ̀ ẹ́ ṣe yí ọ̀dà. ó ní wàhálà rẹ pọ̀ o gbogbo ń tẹ́lẹ̀ kó o ṣe rí tọ́yẹ kọ́ ọmọ ẹ̀yìn òun pé èèyàn gidi lòun. ó ní ọ̀dà ṣe tún ní dáadáa mi. kọ́lá nàámu. ó ní mo tún ní mi. kánátìlì bíntù. Ọlọ́run ní ọmọbìnrin kan. mi ní ajímálì nísàyí. ọmọ náà yá ayù púpọ̀ òun lòun bí. wọ́n á máa ṣe ìdíje ẹni ọrẹwà jù nínú ìlú yìí ní Baghdadi. kò sẹ́ni tó gba ife máa lọ́wọ́ rí láti bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún. láti kékeré ní tí ń lọ bí ìdíje náà. ó ní ẹwà ó sì fi dàgbà bẹ́ẹ̀. fásá wájú tó àmì náfùsí. máa wọ pé kò sábúrú ń bẹ̀ bọ́mọ ẹni bá dáa èèyàn fi ṣe fàárí ni mo bá fẹ́ fúnra mi. ẹ yóò bá nẹ́bì àwọn tí wọ́n bà ayé jẹ́ tó báyìí àbáyé ti sùn tiẹ̀. tí wọ́n bá yẹn jẹ́ tó báyìí. tá a fọkàn sí pé ń wọlé ránu Ọlọ́run. tá a fọkàn sí pé wọlé ránu Ọlọ́run. kí ló wá dé tà nẹ́bì ránṣẹ́ sí pọ̀dọ̀ máa nìjẹ́ náà. kí ló dé tà nẹ́bì ránṣẹ́ sí pọ̀dọ̀ máa nìjẹ́ náà. má bọ̀. fàkúlítù asa aramun. Abdullahi ibn Mubarak ní gbogbo èyí tẹ̀ ti ń bá bọ̀ ni aburú èyí ń kéré èyí gan-an lọ bá gbogbo aburú. ó ní kí ló tún wá fẹ́ kí n ṣe báyìí ìtẹ́nìkan lágbà náà mo ṣe yìí. ó ní ìjẹ́ tún ní dáadáa mi. kọ́lá nàámu. Ọlọ́run tún ní mi. fílẹ̀ ìlàtì wàtọ́ tó ìbínàtì. ó ní lálẹ́ ẹjọ́ tóun fẹ́ bọ iná tóun dájọ́ iná tóun pe oníranran èèyàn ìjọ náà lòun fi ìgbéyàwó ọmọ yìí sí oníjọ́ òun gan lòun fẹ́ sí lásọ o. Ọlọ́run ṣe mánítọ̀ rẹ̀ wọn ọjọ́kùnrin kan dààmú ẹ̀ tòun ti mọ̀ ẹ́ pòun lòun fẹ́ gbádùn kan o. di lálẹ́ ẹjọ́ òun gan. jáàtì mọ́ àtàn. ọlọ́run abọ náà yòókù òun ti lọlé òun ti dáná fún àwọn ti ṣàìsùn tán òun tan fìtílà kalẹ̀ sẹ́nu ọ̀nà òun wọlé ti ìyàwó jáàtì mọ́ àtàn o. ló ń bá ń gbọ́ wúruwúru obìnrin ẹsẹ̀ èèyàn òun wá dọ́gbẹ́ lẹ̀ mọ́. mi ní àlìdí níkà. àwa jẹ́ àwọn obìnrin tí wọ́n máa ń lo ìjáàbù ni òun wá rí i pé obìnrin. tàṣà ajá mi sírájì. òun náà gbé àtùpà dání ọ̀tàn náà níbi àtùpà tó ń tẹ̀ kalẹ̀. wàtá fàtúwà. ọlọ́run wá yọ sí lógìgì òun wá jágbe mọ́ pé dúró mẹ́rin. Ọlọ́run wá gba àtùpà ọwọ́ rẹ̀ wọ́n wá pa náà wọ́n wá sọ fún pé mẹ́lọ́ ọ̀gbọ̀rọ̀ tán náà nìyí. wàwájà àti ìsànìyà. ọlọ́sẹ̀ kọ̀ lọ ọlẹ́mọ́ ni òun náà ń sọ ọlọ́wà tún jọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó tún tún iná ẹ̀ nìtàn. wàtọ̀ fàtúwà. wọ́n wá pa náà nìmọ̀ òun wá ń sọ. fàkúlítù. Ọlọ́run wá rò lẹ́mí ara wọn. làálà á sì ìlìmọ̀rì àtú. kọ́mọ̀ jásí wípé àwọn abọ náà yókù àwọn iná wọn wá dọ́gbọ́n rọ obìnrin yìí wá lọ́tẹlẹ̀múyẹ́ láti lè kó sùtá bá òun pẹ̀lú súnmọ́ tó ń fẹ́ súnmọ́ mọ́ òun. ó nítorí pé àwọn oníná àwọn a máa dánra àwọn wò. fàkàràjìtù khalifa. Ọlọ́run wá yọ tẹ̀lé lẹ́yìn kọ̀mọ̀ Ọlọ́run wá yọ tẹ̀lé títí. fàdá láti manzilu wa. ó fi wá débi ilé tí ń gbé. alábàánà tìlá. bí ti ń wọlé náà alábàánà tìlá àwọn ọmọ kéékèèké kan bá dìde. kùlínà yà ó máwù. wọ́n bá dì mọ́ wọ́n bá ń pè màmá wa. ali jíìtì
لنا بشيء ẹ tún rí nǹkan kan mú wá ní ebi ń pa wá. فإنه àwọn báwọn ti wà yìí. لم يبق لنا وصبر من الجوع. méje làwọn ebi lọ́pàá wọn kú mẹ́rin ẹ má jẹ́ àwọn yìí náà ó kú pẹ̀lú ebi. àwọn ọ̀lágbára mọ́ báwọn ọba fi rí nǹkan jẹ lálẹ́ yìí. àwọn bọ́sàlì kìámà yá umahu ìyá wa. alijiti ìlànà ibi ṣe yìí. ẹ rí nǹkan kan mú dání oníbẹ̀ nìyá yìí sunkún bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ náà ń sunkún. wà kọ́ láti. yá wọn bá sọ fún wọn. ìsà ẹ̀yẹ ìtumí rábí. ó ní mi tí mo lọ oúnjẹ ṣòfò ń bẹ àmójú ọlọ́run ní tì mí. ìsà ìtumí rábí o. ilé débẹ̀ béèrè nǹkan. alẹ́ àṣì àlàádáàdùnáwó. kí n máa béèrè lọ́dọ̀ ọlọ́run mọ́ kí wọ́n á béèrè lọ́dọ̀ èèyàn kò tún wá jẹ́ èèyàn tó jẹ́ mùsùlùmí ó tún wá jọ́ tọ̀ ọlọ́run iná ni wọ́n ń bọ̀ wọn ò ṣe tọ̀ ọlọ́run wọ́n dáná ọ̀pọ̀ wọ́n ṣèrẹsì ọ̀pọ̀ kọ́dà wọ́n tún dá ń jẹnu àmẹ́rù ọlọ́run ń bà mí kí wọ́n má bí ọlọ́run kọ́ jẹ́ pé wọ́n á lọ béèrè lọ́dọ̀ ọ̀tá rẹ̀ ni mo ní wà sínú ni. àwọn àlùfáà ní wà sínú. ọmọ bí ọrọ̀jú ọlọ́run dé. ọmọ bí ọrọ̀jú ọlọ́run dé. kọ́dọ̀ ó tún rojú ọ̀rẹ́ fọ́tà rẹ̀. ọrọ̀jú ọlọ́run fọ́tà ọlọ́run. wọ́n ń pè bàbá kan bẹ tó gbóná lọ́nà ibì kan tí ò fẹ́rí kẹlẹ̀ rí àwọn á lọ pé ẹ̀ta ẹ̀rọ owó kọ́sàánù rẹ̀ sóhun lọ́lọ́run tó dá ọ. ó tún lọ rojú ọlọ́run fọ́tà rẹ̀. ẹ wá wo ọkùnrin obìnrin yìí mú mọ́ra tó ń ti níra ni ọkùnrin yìí níbi tí ń wí bẹ́ẹ̀ ní gbọ́. bọ́lá máa sàmì tù kálá máa. ọlọ́run rẹ̀ wá ta mí lábẹ́ omi ń bọ́ lójú èmi náà onílẹ̀ kan náà mo bá lọlé. ọjà tó ilé àdáyé wà á kà sí tọ́ba kọ́ o. àpò sẹ̀mú mo wọ bóde. àkàsí tọ́ba kọ́. àpò rẹsì mo wọ bóde. àkàsí tọ́ba kọ́. garawo epo mo wọ bóde. àkàsí tọ́ba kọ́ o. garawo òróró mo wọ bóde. àkàsí tọ́ba kọ́ o. àpò èrè mo wọ bóde ó ní mo gbé ẹ wá kúnlẹ̀. wàsáàbùtù bí nàbùsílà dàríyá. ó ní pẹ̀lú eré ara mi lóru nínú ní rú lọ́lé obìnrin yìí n bá tún rú lọ ń rú bọ̀ bí n bá gbé kan lọ yín lọ gbé mi bí n bá gbé kan lọ yín lọ gbé mi mọ á tó gbogbo ẹ̀sẹ̀ nù ọ̀nà rẹ̀. fàkọ́lá abudulayi. ó ní mo wá ṣẹ̀ṣẹ̀ wá kẹlẹ̀kùn rẹ̀ ó ní mo wá ní wọ̀ ya yìí dà ọlọ́wà jáde ọlọ́wà wá ní hàtí gàásì gbà mo fún ọ gbogbo oṣooṣù ayé ni ọmọ wa gbà báyìí ebi ò tún pa ọmọ. Abdullahi ibn Mubarak wa gbọ́ bẹ́ẹ̀. kọ́lá abudulayi asaru yaminullah. asa khayra. asa khayra. ọlẹ disafu kẹ wà jẹnẹ. wà bá saritu ubiru ya rasulillahi. ọlẹ nẹbi lọrọ mi sí láti lu Mẹ́kà mo sì ti wá èmi ni wọ́n ń pè ní Abdullahi ibn Mubarak. fakọ sasitu alẹ iliki sọ. ọ sọ bó ti lálàá lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì fún ọlọ́mọ nẹbi ní sọ fún ọ pé o ti dọ́mọ àlìjẹ́nà. fakọ́lá. bàbá yìí bá dìde tó ń ta gbalagbà ara rẹ̀. ashhadu Allah ilaha illallah. وأن محمد عبده ورسوله. lọ́ba dìde níbi tó jókòó sí olóhùn ọ̀rá nẹ́bì rí òun gbókọ rẹ̀ ní lónìí. àṣàdù. òun gbà fà nẹ́bì. an la ilaha illallah. òun gbà pé kò sọ́ba àká fọlọ́. wa anna muhammad rasulullahi. òun gbọ́ pé nẹ́bì òjíṣẹ́ ọlọ́run ni ànẹ́bì orí òun rí kò sì mọ̀ òun rí ọwọ́ rí nẹ́rí iṣẹ́ tóun ṣe ajásí pásáájú rẹ̀ ni lónìí òun di mùsùlùmí. fàkàrà. lẹ́ẹ̀kan náà nígbà sàṣì kìrìnì ni ọba dákẹ́ mọ́ hara lọ́ba wó lulẹ̀ wà má ta lé yìí ibi tọ́lọ̀ ń gbẹ̀mí ẹ̀ sínú. wàá wèmí rẹ tá a ti jọ ń bá ìsìlámù bọ̀. wọ́n fẹ́ wa àtàwọn náà tá a jọ ń bá ìsìlámù bọ̀. àyà gáfìlà. ya gafilan. wọ́n mùsùlùmí bí mi. ya gafilan. wọ́n tó lówó bí àwọn kan. ya gafilan. wọ́n tó nílàákàyè. làwọn fi dárí mọ́ ìsọ̀tún. ǹjẹ́ wọn náà tiẹ̀ ṣe wáàsí fúnra rẹ lásìkò yìí pé èèyàn ṣàánú ni. làwọn fi dárí mọ́ ìsọ̀. èèyàn mélòó lọ palẹ̀ rìn láyé. làwọn fi dárí mọ́ ìsọ̀. èèyàn mélòó lọ tàtàrà rẹ jẹun rí. làwọn fi dárí mọ́ ìsọ̀. èèyàn mélòó lọ tún tí wọ́n ṣe rí. làwọn fi dárí mọ́ ìsọ̀. ó yí ọ sí pómi ojú àwọn kan ni wọ́n fi ń rẹ́rìn ọlọ́wọ́ padà bí ọ. làwọn fi dárí mọ́ ìsọ̀ tó. ó yí ọ sí pé bànújẹ́ àwọn kan lìwọ pẹ̀lú àwọn ìyàwó rẹ fi ń dunnú. làwọn fi dárí mọ́ ìsọ̀. ìkúntà
في زينة فداء يكسون ماذا تكتم mọ́sá takọ́tù kí là níyàn rẹ. ماذا في الإسلام بينكم gbogbo wa bá ti jòkó tójú wá fà yìí bẹ́ẹ̀ bá pàdé ẹlòmíì lóru ẹ̀sìn tún ní jẹ́ èèyàn má. àwa yìí náà ní ìbáwa náà là ń di màálù tá ń kara wa. àwa yìí náà ní ìbáwa náà là ń gbọ́ pẹ́ nìkan ó ṣe ríire là ń lọ bá jẹ́ mẹ́. àwa yìí náà ní ìbáwa náà ni wọ́n ní wọ́n fẹ́ rẹ́ nìkan mọ́kà tá a pè mọ́ra. àwa yìí náà ní ìbáwa láàpè wọ́n fẹ́ fẹ́ nìkan ṣe láàpè mọ́ fún. àwa yìí náà ní alọ́pọ̀túnìtì àti gbàṣẹ́ lọ́dọ̀ àwọn kan á tún tà. àwa yìí náà ní alọ́nà kásánù àwọn èèyàn á tún fi nira kún fún. ماذا تكتم kílà níyàn tiẹ̀ náà. في الإسلام بينكم àjọ ń jẹ́ mùsùlùmí ni ǹjẹ́ àníyàn wa dá síra wa. وأنتم يا عباد الله إخوان لمثل هذا wáàsí ni fẹ́ni tí ń ṣàbúrú. يسوب لمثل هذا wáàsí ni fẹ́ni tí ó ṣàánú. لمثل هذا wáàsí ni fẹ́ni tó fẹ́ ṣe ríire. لمثل هذا ẹ̀jẹ̀ Abdul Latif ò ní ṣubú. oníṣubú. ọlọ́run ò ní gbé ọ ṣubú. ọlọ́wọ́ ò ní gbé ọ ṣubú. Allahu Rabbul Alamin ò dákùnràn ọ lọ́wọ́. ọlọ́run ọba àgbálá ayé dákun márùn ṣe bá ọ. Rabbul Alamin ò dákun ẹ lọ́wọ́. àmín. Ọlọ́run ọba àgbáláyé dákun márùn ṣe bá ọ. Rabbul Alamin ò dákùnràn ọ lọ́wọ́. Àmín. ọlọ́run ọba àgbálá ayé dákun márùn ṣe bá ọ. Rabbul Alamin ò dákun ẹ lọ́wọ́. Ọlọ́run ọba àgbáláyé dákun márùn ṣe bá ọ. Rabbul Alamin ò dákùnràn ọ lọ́wọ́. Àmín. Alájí Latifu lọ́wọ́. Ajiwa Abdul Latif. Ajiwa Abdul Latifu. ọlọ́run ọba àgbálá ayé dákun márùn ṣe ọba bá ọ. àgbàlá ẹ̀ka bẹ̀rẹ̀ ṣe bọ́. ò dákun ẹ lọ́wọ́. àmín. Ọlọ́run ọba àgbáláyé dákun márùn ṣe bá ọ. Allahu Rabbul Alamin dákùnràn ọ lọ́wọ́. ọ̀tá rẹ̀ lọ́wọ́ jẹ́ Abdul Latifu. wọ́n lé ayé èèyàn tí wọ́n náà ràn lọ́wọ́. wọ́n láyé èèyàn tí wọ́n náà rẹ̀ lọ́wọ́. ọlọ́run lọ́mọ èèyàn tó ti palẹ́ rìn láyé. ọlọ́run lọ́mọ èèyàn tó ti palẹ́ rìn láyé. ọlọ́run mọ̀ nà ìbànújẹ́ sí ọ. ọlọ́mọ ní ìbànújẹ́ sí o. ọlọ́run ọba àgbálá ayé dákun márùn ṣe bá ọ. Rabbul Alamin ò dákun ẹ lọ́wọ́. Ọlọ́run ọba àgbáláyé dákun márùn ṣe bá ọ. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Àtúkìbọ̀sí ọlọ́run àtúkìbọ̀sí ọlọ́run lẹ́ẹ̀kan rẹ̀. Allahu akbar. Àti gbọ́ ìpè bá dáhùn sí gbọ́dọ̀ òdì dandan kí n jẹ́ mi àlàyé tí mo wá. Àti kọ́ pé wàhálà ló ṣì gbọ́dọ̀ láòdì dandan kí n gbé ènìyàn láyé tí mo wá. Àti gbọ́ ìpè bá dáhùn sí gbọ́dọ̀. Àti kan wípé wàhálà wọn ṣe gbọ́dọ̀ òdì dandan kí ènìyàn láyé tí mo wá. Àti kọ́ wípé wàhálà ló ṣì gbọ́dọ̀ láòdì dandan kí ènìyàn láyé tí mo wá. Òdì dandan Kí ènìyàn láyé tí mo wá. òdì dandan Kí ènìyàn láyé tí mo wá. òdì dandan Ènìyàn láyé tí mo wá. òdì dandan. Àwọn alẹ́mọ́ta wọn ti ṣe wá sí a sì gbádùn wọn a sì ti ṣètò tó yá ṣe gbogbo àwọn àgbàlagbà wọn sì fojú ìyọnu wò wọn sì ń kí wọn lọ lé ọlọmọṣẹ léyìí léyìí tẹ lọ kẹyìn ẹ bá ń ṣe àmì fún wọn ẹni tí bẹlẹgbẹ rẹ bá lọ́wọ́ àwẹ̀ yìí ó ti fẹ́ máa tẹ green àmọ́ ẹni tí bẹlẹgbẹ rẹ bá lọ́wọ́ ṣé Suleiman kún báyọ̀ kún ẹ bá Latif Foundation lọ́wọ́ ẹ bá wọn lọ́wọ́ ẹ sọ fún wọn ẹ ní àmì o Àmì o. àmì àṣẹ ọlọ́mọdé yàrá wa.
fẹ́ kó ní. Bàbá àti ìyá tó bí Ajaabulẹ̀ TV àwọn méjèèjì ń bẹ dáadáa lálàáfíà. Alhamdulilayi. Kí ni yóò fa ariwo fa? Olóòkú ọkọ ti lé èèyàn tí ń bẹ ń bẹ. Olóòkú kan yóò ti wo èèyàn tó wà ń bẹ. Èdè èèyàn tó wà ń bẹ òun lẹ́kọ̀ọ́ síbẹ̀ kó máa pàṣẹ fún síra wọn. Ó rọrùn gan. Ó wà lẹ́nu látọ̀dọ̀ àwọn àgbàlagbà. Tí wọ́n bá bí yín ẹ̀yin ò ní jẹ́ èèyàn. Bí wọ́n bá ṣàánú yín tó kọ́dà kan mọ̀ fún yín lẹ́yà kan rí kí wọ́n fi tọ́ yín. Wàhálà àwọn ló sọ yín dà báyìí. Ẹlòmíràn ni bàbá mi ò sanwó iléèwé mi, ìyá mi kan pa mí tì, ìyá rẹ̀ wo ló pọ̀ tì? Ẹnu ẹ̀mí pé ọmọ ẹ̀mí rèé. Ó lè má ṣàgbára ń bò mí, kí wọ́n máa wá fẹ̀mí sọ pé ẹni yìí Ọlọ́run kò sọ olólóríire. Èyí wọn nìkan ó sì to ìgbésí ayé yẹn. Ẹ tẹ́wọ́ yín méjèèjì báyìí. Mi ò rí tẹ́lẹ̀ fáwọn ìyá yẹn, ẹ ní tẹ́lẹ̀ fún wọn. Wọ́n ṣàánú yín gan. Kúlù Allah, àwọn èèyàn bìlíìfù pé òkú nìkan ni wọ́n ké fún. Bàbá àti ìyá yín tí wọ́n ń bẹ pẹ̀lú àlàáfíà báyìí. Kúlù Allah méjì lákè, ẹnìkan ó nìkan ẹnìkan ó nìkan. Gbogbo tó kù tí wọ́n lò láyé, wọ́n jẹ́ wọ́n lò rádaràda. Tó bá lè ṣe àmì fún ẹni ẹlẹ́ni. Kódà àwọn tiẹ̀ náà tí wọ́n ti lọ ìkí ó sì dọ́dọ̀ tiwọn náà. Ọlọ́mọ jẹ́ àwọn ìyanu sẹ̀sí, wọ́n jẹ́ àwọn ìyanu ráre, wọ́n jẹ́ bàbá náà, wọ́n jẹ́ ojú ó tì wọ́n nínú ilé àti níta. Kúrò Allahu méjì tó ní bísímìláì ní káké fún wa. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Kásì àmì eléyìí o. Amina. Kásì ẹlẹ́ẹ̀kejì ti bàbá náà. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amina. Àwọn bàbá àti ìyá yìí èló lè fẹ́ san ní owó wọn tó ka ní ètò ẹlẹ́ san fún wa. Ẹ sá mú owó gidi kan wá. Bàbá wa pẹ̀lú tẹríba. Bàbá wa Mágàjí Alájà Gúúsì Kẹ́mi Ọlọ́gùn sà. Wọ́n ní 1000 yìí. Bàbá àti ìyá Ajaabulẹ̀ TV. Wọ́n ní Ọlọ́run kó kẹ́ wọn. Ajaabulẹ̀ TV náà débẹ̀. Wọn ò ní bí ọ̀rẹ́ àbí ojúlùmọ̀ tí ò ní ju bíi mẹ́ta lọ kí bàbá àti ìyá Alájà wa yóò dá fún yín àwọn náà ní 1000 kí bàbá àti ìyá ẹni olórí ire yìí ọlọ́mọ làálàá sí wọn. ọlọ́mọ làbẹ́ bàbá àti ìyá tèmi náà wọ́n bẹ kúrú ọlọ́mọ fàbúrú sí wọn. àlùbáríkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar gbogbo ẹni ó lóbi náà láyé ọlọ́mọ làálàá sí wọn. Ọlọ́mọ fi wọ́n sẹ̀sí fún wa. Ìbárakà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Tó máa wá gùrù mọ́, tó máa wá kọ̀rọ̀. Allahu akbar. Ya Allah. La ilaha illallah. Allahu akbar. Inna Allaha la yudi'u ajra al-muhsinina. Mo ti rí wọn. Kò pọ́sibù kó sọ pé mo kàn dìde ni. Ó ní òun kàn dìde ni. Ó kàn lè dìde. Kò wò sórí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run náà lójú tá a fi ń rí náà yìí. Àtẹ̀sẹ̀ tá a fi ń rí tí ò chájì wa lérí ẹ̀. Àmọ́ òde èèyàn kákí bàbá àti ìyá rẹ̀. Wà ní mo kàn dé mo kàn bára mi bẹ́ẹ̀ ni. Ta ló sọ fún ọ kó bára rẹ bẹ́ẹ̀? Bàbá ẹ dìde ẹ méjèèjì. Allahu akbar kabira. Ọlọ́run pè mí náà lọ́mọ lọ́dọ̀ àwọn òbí mi. Amina. Jẹ́ wọ́n rí mi fi ṣe fàárí báyìí. Amina. Ẹ wọ àwọn olóríire tí wọ́n dórí ire lẹ̀. Ẹ̀yin lọ lọ́pẹ́ lónìí. Fati Albarka ti lọrin ẹja tún ké fún wọn sí ọlọ́mọdé wọn ráre. Amina. Ọmọ àwọn àgbà olówólò ẹlòmíì wà á yanjú báyìí ní Luke. Tẹ bá wá láwọn tó bí ẹ máa wò pé àṣẹlérí ibú ọmọ ẹni. Ẹ wo bàbá yìí náà. Ìyẹn bẹ́ẹ̀ lè sọ pọ̀ rẹ̀ ni wọ́n báyìí. Ẹ wo ìyá wa yìí. Ìyẹn bẹ́ẹ̀ lè sọ pé kí n má wí délé ẹ wò ya. Ẹ túmọ̀ sí pé wọ́n ní dùnú. Ọlọ́mọdé ẹ̀rí àmújẹ́.
jẹ́ wọ́n sọ fún lórí mi. Kò sáwọn ọmọ gidi bíi tí ó ṣe ámì. Fatiha. Àlùbáríkà alẹ́ alhamdulillahi rabbil alamin arrahmani arrahim maliki iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina sirata lazina an'amta alayhim ghayril maghdubi alayhim walad-dallin àmín. Àwọn àpọ́nà nídìí ìyàwó wọ́n bá àwọn olóbìnrin àǹfààní. Ẹ jókòó, Sheikh wa Suleiman Kun Fayakun Islamic Global Family special prayer ní ṣókí yóò wáyé lábátìkọ́ mbẹ́ presentation of gifts àti vote of thanks yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n pèkédé lẹ́nu wọ́rẹ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀bùn ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún. Àmín. Káfá balẹ̀ àwọn nǹkan míì tún bẹ tí wọ́n tún máa kó báyìí kún wọ́n ṣe léyìn pọ̀ ní. Bismillah Sheikh wa Suleiman Òsì Òyẹmí Kun Fayakun Islamic Global Family. Ẹjẹ́ ní sallallahu alaihi wa sallam. Kò ní ìdáká tó máa gba àsìkò mọ́. Torí kò sí táì. Kíní ẹ̀ tí ó ti ń tarẹ́ díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti fẹ́ pẹ̀lú ọrú. Àwọn tọ́lọ̀ ń bá ní àwọn àdíjòkó lè yẹn lọ́wọ́ jẹ́ ní sallallahu alaihi wa sallam. Ẹni bá gbà pé àdúrà tó wọ́n gbà kó ní sallallahu alaihi wa sallam. Ẹni bá gbà pé yóò gbà fún ayé kó ní sallallahu alaihi wa sallam. Àbíkọ́ àwọn àlájá àgbà níjòkó lè yẹn. Olùwọ́n dàpọ̀ jẹ́ ayé pẹ́. Àkí bàbá wa wọ́n kọ́ lóko ní táwọn ìmọ̀ ẹ̀dá kọ́. Bàbá àfi kí gbogbo wa káàbí lóko lẹ̀ yìí. Ọlọ́run aláàánú kò ní fi wálẹ̀. Fọ̀mọ́wí àwọn ìmọ̀mù òsè ọ̀wá ní kúlẹ̀ dé. Bàbá wa àgbà láti Násfà. Bàbá wa àgbà láti Ìbàdàn. Wọ́n ti wá ní ìyá fàmìlì. Tọ́lọ́run bá ní wà kọ́rẹ́ǹtì dáadáa. Ó yẹ kó dáyàmà. Ó yẹ kó dáyàmà. Gbogbo ayé Amẹ́ríkà ní London ní Dubai everywhere náà ti wò wọ́n. Bọ́lá àlọ́ kò ní jẹ kú nìsí. Akí àfọwọ́ olóko dáadáa. Adamallahu hayatahu. Mọ́ bàtí yín jẹ́. Yàwó Muhalli Mọ́tò Ansar Islam. Adamallahu hayatahu. Ìyá dáadáa, akí yín púpọ̀. Ìyá dáadáa ni wọ́n. Akí gbogbo àwọn ìyá wa ní Halu Kamal. Àwọn ìyá wa ní Ubu Muhammad. Àwọn Ansar Islam Taiwo káàkiri àwọn ogun. Nasfat everywhere akíra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbólóhùn mẹ́ta náà la máa ṣe ọ̀la fi ṣàdúrà. Ọlá fi ṣàdúrà. Fún Alhaji Abdul Latif. Fún Alhaji Abdul Latif. Bàbá náà dúró tì wá yìí. Bàbá ni wọ́n dúró tì wá yìí. Bàbá wa Mágàjí. Bàbá wa Mágàjí. Alájàgúsì. Alájàgúsì. Wọ́n fi lọ́kàn balẹ̀ pé àdúrà yín ti gbà. Wọ́n fi lọ́kàn balẹ̀ pé àdúrà yín ti gbà. Bàbá tó bí bàbá wa Abdul Latif. Bàbá tó bí bàbá Alhaji Abdul Latif. Wọ́n ń dùn lé ní púpọ̀. Inú wọn ń dùn lónìí púpọ̀. Bí tìyàwó náà ṣe ń dùn. Bí tìyàwó náà ṣe ń dùn. Oníkálukú wa náà wá bímọ. Oníkálukú wa náà ó bímọ. Àbímọ. Àwọn àkànlá wa ń wò lókè pé ó da fún lágbájá. Ó ti da fún lágbájá. Ó dùn fún lágbájá. Ó dùn fún lágbájá. Àwọn táwọn olókè yẹn. Àwọn táwọn olókè hùn. Wọn kì í sọmọ Ọlọ́run. Wọ́n sọmọ Ọlọ́run. Wọn kì í sọmọ ànẹ́bì. Wọ́n sọmọ ànẹ́bì. Ọlọ́run náà ló dá wọn. Ọlọ́run náà ló dá wọn. Kò burú fún wọn náà. Kò burú fún wọn náà. Kò lè dá fẹ́mi mọ́. Kò lè dá fún wọn mọ́. Sẹ́nìkan náà ló bí eléyìí. Sẹ́nìkan ló bí eléyìí. Bọ́lọ̀ ti máa ń ṣe é nìyẹn. Bọ́lọ̀ ṣe máa ń ṣe é nù o. Ayóore. Ayóore. Ìyẹn ti máa ń tọrọ. Ìyẹn ti máa ń tọrọ. Ṣèbó bímọ. Ṣèbó bímọ. Láàrin 2 minutes. Láàrin ìṣẹ́jú méjì. Wọ́n náà wá dà níyàn. Wọ́n náà wá dà níyàn. Ọlọ́run kó dákun. Ọlọ́run kó dákun. Wọ́n lá agbára tó parí sí Abdul Latif. Wọ́n lá agbára tó parí sí Alhaji Abdul Latif. Ó parí ẹ̀sìn wọn lára. Ó parí ẹ̀sìn wọn lára. Wọ́n fi dèèyàn. Wọ́n fi dèèyàn. Ọmọ nìkan kan yín náà. Ọmọ ẹnìkan kan yín náà. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Má ṣàṣewálé. Má ṣàṣewálé yàn.
Abdul-Latif. Abdul-Latif. Alhaji Abdul-Latif. Alhaji Abdul-Latif. Ẹ̀dìdì fọlọ́ lẹ́ẹ̀kan. Ẹ̀dìdẹ bọ́lọ́hún lẹ́ẹ̀kan náà. Ẹja nàga sí wọn. Ẹja nàka sí wọn. Bọ́lọ̀ bá ní o fẹ́ da fún yàn láyé. Tó bá fẹ́ dá fún yàn láyé. Èyí tẹ́ ẹ ṣe yìí ẹ ti wí ní gbogbo ayé. Èyí tẹ́ ṣe yẹ fi wí ní gbogbo ayé. A ṣe Quran competition. A ṣe Quran competition. A fi du àwọn èèyàn nínú. A fi du àwọn èèyàn nínú ni. Ẹ lówó. Ẹ lówó. Wallahi ẹ lówó. Wàláyé ẹ lówó. Ọlọ́run kàn fẹ́ kẹ́ ẹ lówó. Ọlọ́run fẹ́ jẹ́ ẹ lówó ni. Láti wákàtí yìí. Láti wákàtí yìí lọ. Ẹ mà lówó. Ẹ mà lówó. Ẹ wá nàka sí wọn. Ẹja nàka sí wọn. A ṣe masha Allahu la quwwata illa billah. A ṣe masha Allahu la quwwata illa billah. A ṣe mẹ́ta. A ṣe mẹ́ta. Abdul-Latif. Abdul-Latif. Ọ̀rọ̀ yìí àfilọ́lọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ yín àfilọ́lọ́ lọ́wọ́. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Kò ní bàjẹ́ Kò fún ní bàjẹ́ fún yín. Láṣẹ Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. Kò ní dàrú fún yín. Ẹja ni masha Allah. Masha Allah. La quwwata. La quwwata. Illa billah. Illa billah. Masha Allah. Masha Allah. La quwwata. La quwwata. Illa billah. Illa billah. Bá ti pọ̀ tó yìí. Bá a ṣe pàtó yìí. Ẹni bá ń fẹ́ kó da fóun kalẹ̀. Ẹni bá fẹ́ jẹ́ kó da fóun kalẹ̀. Nàka yẹn dáadáa. Nàka òun dáadáa. Abdul-Latif. Abdul-Latif. Àfilọ́lọ́ lọ́wọ́. Àfilọ́lọ́ lọ́wọ́. Ọlọ́run má jẹ́ òkú. Ọlọ́mọdé òkú. Abdul-Latif. Abdul-Latif. Ọlọ́run má dẹ ọ̀rọ̀ rẹ rù. Ọlọ́mọdé ọ̀rẹ́ rù. Abdul-Latif. Abdul-Latif. Ọlọ́run má jẹ́ sánání. Ọlọ́mọdé sánání. Àpadà sí ibú bá fèrè àwọn. Agbada sí wọ́n bá fìdá ọ̀nà. Lóbi ṣe ibú gangan. Bẹ́ẹ̀. Báyọ̀ ọmọ báwọ́lá. Eri ibú bá. Haruna náà sọ̀fọ̀. Abdul-Latif. Abdul-Latif. Ó ní sori. Ó ní sori ibú. Masha Allah. Masha Allah. La quwwata. La quwwata. Illa billah. Illa billah. Wọ́n náà wá tẹ́wọ́ ẹ̀ sọ́nà. Wọ́n náà tẹ́wọ̀ ẹ̀ sọ́lọ́hún. Abdul-Latif. Abdul-Latif. Fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. Àwọn kan wọ̀ yín báyìí o. Àwọn kan wọ̀ yín bí o. Ẹja farabalẹ̀. Tọ̀. Àwọn tó wà ní báyìí. Àwọn tá a wáyà yín. Ẹ̀dá wa pọ̀ o. Ẹ̀dá wa pọ̀ o. Ìka inú ti dọ́gba. Ìka wa kò dọ́gba. Àlè rí bákan náà. A lè rí bákan náà. Àníyàn wa kò lè rí bákan náà. Àníyàn wa kò lè rí bákan náà. Ìjẹyàn wa náà kò lè rí bákan náà. Ìjẹyàn wa kò lè rí bákan náà. Ọlọ́wọ́ làwọn ti ń bẹ ní àyè yìí. Ọlọ́mọṣà wọn náà ti bẹ láyè yìí. Káfara pamọ́. Káfara pamọ́. Tó o dásí pé níwájú Ọlọ́run kọ̀ǹfàmù ni wọn aláṣẹ ni wọn. Níwájú ọjọ́ lọ́dọ̀ Ọlọ́run kọ̀ǹfàmù ni wọ́n. Aláṣẹ ni. Aláṣẹ ni wọ́n. Wọ́n ń wò yín lónìí. Wọ́n ń wò yín lónìí. Àwọn akọ̀tọ̀ bá ìtọ́wá ní sọ́dọ̀ ní ìgbà. Wọ́n bẹ́ẹ̀ ni wọ́n. Wọ́n bẹ́ẹ̀ yà yín bá ṣe pọ̀ tó yìí. Ìyá ọmọ Ádì máa tún. Yàrá bọ̀ ánì mẹ́tù. Ojúmọ̀ kan Kùránì kan. Ojúmọ̀ kan Kùránì kan. Tàlẹ́ ìlú kan. Tàlẹ́ ìlú kan ni. Aláṣẹ nìyá yìí. Aláṣẹ nìyá yìí. Waliyun. Ọlọ́mọsà wọlá bẹ́ẹ̀. Ọlọ́mọṣà wọlá bẹ́ẹ̀. Abdul-Latif. Abdul-Latif. Ó ní sori burúkú. Ó ní sori burúkú. A ṣe la ilaha illallahu mẹ́ta. A ṣe la ilaha illallahu mẹ́ta. Má gbàgbé. Má gbàgbé. Abdul-Latif. Abdul-Latif. Kì í sọmọ Ọlọ́run. Kì í sọmọ Ọlọ́run. Ẹnìkan ló bí. Ẹnìkan ló bí. Ẹnìkan ló bí wọn náà. Ẹnìkan ló bí wọn náà. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Sèmi náà léèyàn. Sèmi náà léèyàn. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Sèmi léèyàn. Pèmí léèyàn. Ẹ jẹ́ ní la ilaha illallah. La ilaha illallah. Gbogbo ẹni tí ń bẹnu délé ni. Gbogbo ẹni tó wà nínú de. Ọlọ́run ló lè tú. Ọlọ́run ló lè tú. Ẹ̀dá kan ò lè tú. Ẹ̀dá kò lè tú. Àfi Kùránì tí wọ́n kàlẹ́ ni àfi bí Ọlọ́run. Àfi Kùránì tí wọ́n kà lónìí àfi bí Ọlọ́run. Ẹni táyé dè lókun sẹ́kẹ́sẹ́kẹ́. Gbogbo ẹni táyé dè lókun sẹ́kẹ́sẹ́kẹ́. Tí ò gbádùn ayé. Tí ò gbádùn ayé. Ẹlòmí kan bẹnu ayé ni. Ẹlòmí wà nínú ayé ni. Kò ní fáyidà kankan. Kò ní fáyidà kankan. Kò ní wúlò Kò ní wúlò kankan. Gbogbo ẹni tí kàn ṣe tí kàn ṣe. Gbogbo ẹni tí kàn ṣe. ń ṣiṣẹ́ bí erin. ń ṣiṣẹ́ bí erin. ìwà ń jẹ̀jẹ̀ ìlérí. ìwà ń jẹ̀jẹ̀ ìlérí. lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. Ọlọ́run tó jókòó lẹ̀ yìí. Ọlọ́run tó jókòó lẹ̀ yìí. gbogbo tí ń jẹ́ ìdè tí ń bẹnu ayé mi àti ẹ. gbogbo tí ń jẹ́ ìdè tí ń bẹ nínú ayé mi àti ẹ. kò ní dọ̀la. kò ní dọ̀la. lónìí yìí. lónìí yìí. Ọlọ́run ó jábọ̀ Ọlọ́run. Amina. La ilaha illallah. La ilaha illallah. okun nọ́mbà 3. ó gbọ́yọ̀ kan. tá a máa ṣe. tá a ṣe. bọ́lọ̀ ń sọ̀rọ̀. bọ́lọ̀ bá sọ̀rọ̀. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. dá mi lóbìnrin. dá mi lóbìnrin. òun ló dọ̀ bẹ́ẹ̀. òun ló dọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run jọ̀ọ́. Ọlọ́run jọ̀ọ́. dá mi lọ́kùnrin. dá mi lọ́kùnrin. òun ló dọ̀ bẹ́ẹ̀. òun ló dọ̀ bẹ́ẹ̀. bí màá ṣe rẹ kọ́. bí màá ṣe rẹ kọ́. nọ́mbà 3 tá a ṣe yìí. nọ́mbà 3 tá a ṣe. Abdul Latif. Abdul Latif. látòní lọ. látòní yìí lọ. láti wákàtí yìí lọ. láti wákàtí yìí lọ.
lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. ẹ ti sáyìn báyìí o. ẹ ti sáyìn báyìí o. ẹ ti sáyìn kọ́ńtrátì oríire. ẹ ti sáyìn kọ́ńtrátì oríire. láàrin ẹ̀yin àtọ́lọ́run. láàrin ẹ̀yin àti Ọlọ́run. tí ó sì ní sórí ibú mọ́. tí ò ní sórí ibú mọ́. tẹ́lẹ̀ ibú ò sì ní wọ̀ fún yín. tẹ́lẹ̀ ibú ò ní wọ̀ fún yín mọ́. ẹlẹ́kẹ̀ẹ́ta yìí. ẹlẹ́kẹ̀ẹ́ta yìí. èmi kì í fàdúrà ṣeré. àwọn fàdúrà ṣeré. ayé aṣẹ́ la wà yìí. ayé aṣẹ́ la wà yìí. Ọlọ́run wọlé ẹni tí ń bẹ́nu wa yìí. ọlọ́mọṣà wọlé ẹni tí tó wà nínú wa yìí. tó jẹ́ ní àṣẹ. tó jẹ́ ní àṣẹ. tí o gbọ́dọ̀ máa ń bọ́lọ́run sọ̀rọ̀ kọ́lọ́ mọ́ gbọ́. tí o gbọ́dọ̀ máa bọ́lọ́run sọ̀rọ̀ kọ́lọ́ ọba mi máa gbọ́. ọlọ́mọṣà wọlé àwọn ẹni rẹ̀. ọlọ́mọṣà wọlé àwọn ẹni rẹ̀. tí ń bẹ láwùjọ yìí. tí ń bẹ láwùjọ yìí. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. gbogbo tí ń jẹ́ aṣọ wàhálà. gbogbo tí ń jẹ́ aṣọ wàhálà. aṣọ òfò. aṣọ òfò. aṣọ ìdààmú. aṣọ ìdààmú. aṣọ ẹkún. aṣọ ẹkún. aṣọ fìtínà. aṣọ fìtínà. ìbànújẹ́. ìbànújẹ́. Ọlọ́run kakó nínú ayé wa. Ọlọ́run kakó nínú ayé wa. ọlọ́lá ilaha illallah. بسم الله الرحمن الرحيم تأصنت بسل الإساءة والجبروت وآتصمت برب الملكوت وتوكلت على الحي الذي لا يموت اللهم اصرف عنا هذا الوباء وكنا شر الردى ونجينا من الطعن والطاعون والبلاء بلطفك يا لطيف يا خبير إنك على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله أجاني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹtí máa fi parí ọ̀rọ̀ mi. ìdí àfáwọ́ fi parí ọ̀rọ̀. gbogbo Kun Fayakun Islamic Global Family. gbogbo Kun Fayakun pátápátá. wọ́n fún Alhaji Abdul Latif ní award. wọ́n fún Alhaji Abdul Latif ní award. wọ́n fún wọn ní award. wọ́n fún wọn ní award. ẹ̀yin dẹ̀ máa bọ̀ wá. ẹ̀yin dà ẹ máa bọ̀. award oríire ni. award oríire ni. towó kọ́. towó kọ́. àwa lè má lówó bí yín. àwa lè má lówó bí yín. irú yín báyìí pọ̀ ní ìkí àwa. irú yín báyìí ẹ pọ̀ ní ìkí àwọn àfa. tọ́lọ́run fi kẹ́ wa. tọ́lọ́run fi kẹ́ àwọn bàbá wa. tẹ́yìn náà sì mọ̀. tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀. wọ́ọ̀dù àbí bẹ́ẹ̀ kọ́ ni. àbí bẹ́ẹ̀ kọ́ ni. ìyẹn kele máa ṣiṣẹ́ orí afẹ́fẹ́. tọ̀ káyé kò bérédé kéṣeré. baba wa imam. baba imam. Ansaru Islam. Ansaru Islam. àwọn náà bá gbélé yín lọ́wọ́. àwọn bá gbélé yín lọ́wọ́. akíṣẹ́ Ọlọ́run lára yín. akíṣẹ́ Ọlọ́run lára yín. lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. ẹ ní sori burúkú. ẹ ní sori burúkú. ẹ bá ń ṣe amínà fún wọn jàmáà. ẹ jẹ́ sẹ́mi dáadáa. تؤتي بلا طلب تغني بلا سبب آمين تبدي العجائب في تقريب ما بعد آمين تبدي العجائب في تقريب ما بعد. one present award fún Latif Foundation. آمين تؤتي بلا طلب تغني بلا سبب. wọ́n ní gift láti ọ̀dọ̀ Ansarul Islam تبدي العجائب fún Latif Foundation. تقريب ما بعد. bàbá wa náà ni wọ́n present yẹ. العجائب في Taiwo branch Ansarul Islam Taiwo branch. sọmọ mi lọ́mọ. sọmọ mi lọ́mọ ẹgbẹ́ nìkan ló bí ọmọ sọmọ mi lọ́mọ. sọmọ mi lọ́mọ. ó yá sọmọ mi lọ́mọ. ẹgbẹ́ nìkan ló bí ọmọ sọmọ mi lọ́mọ. ẹgbẹ́ nìkan ló bí ọmọ. èyí tí bàbá wọn ṣe bàbá wa tí àti kúrò wọn ti pẹ́ tí Ọlọ́run dábàá pé àbùkù ni yóò ní Aṣáyì Ibrahim bàbá wa Fọlá Sheikh Ibrahim Adémọ́lá who happen to be the founder Worldwide Prayer Family Worldwide Prayer Family gbogbo tó ní í ṣe pẹ̀lú àdúrà kéèyàn ó fi jagun
abáwá yìí ni yóò bá pàdé nílẹ̀ ọlọ́mọ fi kankan ṣe yín o ọlọ́jẹ́ náà wà dáadáa wọ́n bá pẹ̀sẹ̀ntì gift fún àwọn ọmọ tí wọ́n pegedé níbi Quranic competition eléyìí tí a ṣe yìí tábà ti kúrò bẹ́ẹ̀ ọba wa ìmọ̀mọ́ àgbà ní asadu islam mọ́sàdúrà àmọ́ alọ́sọ́dọ̀ bàbá wa ìmọ̀mọ́ òṣèré for the closing remarks and prayers inshallah ọba wa worldwide prayer family èmi náà jẹ́ kan nínú yín o abẹ́rẹ́gbà mi sí ní tọ̀ ẹ rẹ́jísítà mi bẹ́ẹ̀ bismillah. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àkọ́kọ́ náà níbi tí àwọn àgbàlagbà bá wà wọn ò gbọ́dọ̀ pé ṣéwù máwọn ọmọ kéékèèké bàbá ibi ò tó ṣéwù ọmọ lásán làwà wàláhì mi kì í ṣe ṣéwù Masha Allah Masha Allah. Hamdan hamdan la ilaha illallah shukran shukran la ilaha illallah hamdan hamdan la ilaha illallah shukran shukran la ilaha illallah ejadowi hamdan hamdan la ilaha illallah shukran shukran la ilaha illallah haunaka ya Allah haunaka ya nanu haunaka ya mannanu هوناك يا ديان هوناك يا سلطان هوناك يا الله هوناك يا حنان هوناك يا منان هوناك يا ديان هوناك يا سلطان هوناك يا الله هوناك يا نانو هوناك يا منان هوناك يا ديان هوناك يا سلطان الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. kò sádùá tá a tún fẹ́ ṣe mọ́ fún bàbá torí pé àwọn bàbá ti ṣàdúà fún wọn. Allah. àwọn àgbàlagbà ti ṣàdúà fún wọn. Allah. torí pé àwọn bàbá wọn nílò láti sọ̀rọ̀ sínú microphone. wọ́n ti ń ṣàdúà fún yín àdúà wọn sì ti ṣẹ. lágbára ọlọ́run ẹ ní ṣubú láéláé. billahi al-azim àti ìlú Ìbàdàn láti wá èmi àti bàbá wàláhì wọ́n mú mi bí ọmọ wọn wọ́n pọ́n wa lé wọ́n yẹ wa sí kódà ńgbà tá à ń bọ̀ àwọn ọlọ́pàá wọ́n mú wa mo ní kódà tí mi bá padà débí lónìí tẹ̀yìn ọlọ́pàá yẹn bá disturb wa tẹ̀ bá jẹ́ à lọ mo ní inú mi dùn mo ti pè wọ́n pé àwọn ọlọ́pàá ti mú wa o wọ́n ní à ń lo tinted glass nǹkan fi ń disturb wa ni láì lo tinted ntí ò tinted wọ́n lo tinted ṣùgbọ́n nítorí ìfẹ́ ta ní sí wọn wàláhì ajẹ́sàrì tán aṣàdúrà mọ́jú àti ìsùn la fi ń bọ̀ wá sí Ìlọrin nítorí kíni nítorí olóríire yìí ẹ̀yin bàbá àtẹ̀yin màmá abẹ́ ọlọ́run jẹ́ kẹ́ ẹ gbádùn wọn pẹ́pẹ́pẹ́ ẹ wá ní fojú sunkún wọn. Alhaji wa Abdul Latif Allahu Latif bi ibadi yarzuqu man yasha wa huwa al-qawiyyul aziz kò jọ wá lójú nítorí ẹ̀dá tọ́lọ́run dá wọn orúkọ tẹ́ ẹ sọ wọ́n ẹ ṣàmọ̀ dúpẹ́ lọ́lọ́ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run nílùú Kwara yìí ẹ dókè pátápátá ọlọ́run ó ṣe yín ní ògo Kwara
ọlá yìí àwọn àgbàlagbà Àmín. ọlá àṣẹ àwọn àgbàlagbà Àmín. wọlá ìfẹ́ tọ́lọ́run ní sí ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. wọlá gbogbo bóde tí alukur'ani tó dé kó tó dọ́dọ̀ ànábì wa Muhammad Àmín. Sallallahu alayhi wa Alhaji wa Abdul Latif ọlọ́run ọba Allah ẹ̀ ní parun Àmín. ẹ̀ ní parẹ́ Alhaji wa Sheikh Sulaiman Oṣeyemi Adamallahu àjọ khayran. iṣẹ́ kan náà lájọ gbé lọ́wọ́ àwa jọ gbà fọlọ́hún àwa jọ ń bẹ ọlọ́run fún yín mo fi ìfẹ́ tá a jọ ní sí yín mo fi bẹ ọlọ́run fún yín sẹ́ ẹ ní dọ̀tí kẹ́yìn ayé ẹ ní mọ ìnira kẹ́yìn ayé ẹ ní jẹ ìyà kẹ́yìn ayé a ti rí àwọn tó lówó lánàá tí wọn padà lówó mọ́ irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ sí yín gbogbo ẹ̀yin màmá alálùbáríkà tẹ̀ ń ṣe àmín fún wọn gbogbo àwọn ọmọ tó tara yín náà jáde wọn ní kan ìnira wọn ní mọ ìnira wọn ní jẹ ìnira ọlọ́run wọlé àwọn ìyá wa àgbàlagbà tí wọ́n fara jẹ̀yà fún ọlọ́run tí wọ́n wá di ẹni ìtura lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ọmọ tí náà wọ́n ga láyé. al-Fatihah bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. نعم wọ́n ní pé kí a ṣe presentation fún àwọn tí wọ́n gbégbá orókè nínú alukur'an naam tí wọ́n àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ olóríire tí wọ́n kà wàláhì wọ́n gbìyànjú mo ń wá lísì àwọn tí wọ́n gbégbá orókè náà ẹ dákun nínú masha allah nígbà tí wọ́n ń ṣeré yìí lọ́wọ́ a fi àkókò yìí a ní ká dúpẹ́ wọ́n ní kí n dúpẹ́ lórúkọ Al-Latif Foundation pé ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóore tí ẹ wá yẹ wọn sílẹ̀ ní wọ́n ní pé ilé àtọ̀nà tí yín náà ò ní bàjẹ́ láéláé gbogbo ohun tí Al-Latif Foundation tí wọ́n fẹ́ ṣe pátápátá láti mú ìrọ̀rùn bá gbogbo aráàlú wọ́n ní pé lágbára ọlọ́run ó wọlé ẹ̀yin ìyá alálùbáríkà tẹ́ débí lónìí ọlọ́run yóò jẹ́ kí èròǹgbà Al-Latif Foundation yóò jò wá sí ìmúṣẹ gbogbo ọmọ tó fẹ́ rán lọ iléèwé ọlọ́run yóò jò ṣeé ṣe àwa tún fi àkókò yìí pé gbogbo ẹ̀yin aláàánú káàkiri àgbáyé ẹ bá wa dúró ti Al-Latif Foundation ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú gbogbo ohun tọ́lọ́run bá fún yín Alhaji wa Abdul Latif àwọn nìkan ò lè dá ṣe àfi káwa náà dúró tì wọ́n ẹ dákun ẹ jẹ́ ká dúró ti Al-Latif Foundation mo wá fi àkókò yìí bá a ṣe wá sí Al-Latif Foundation yìí àwa bẹ̀ ọlọ́run jọ ọlọ́run Allah ilẹ̀kùn àánú ọlọ́run bá wa ṣí fún Latif Foundation ilẹ̀kùn àránṣẹ́ ọlọ́run bá wa ṣí fún Latif Foundation a'udhu billahi minash shaitanir rajim. naam ẹ dákun ẹni tó bá sọ fóònù nù ní tọ́lẹ̀tì ṣé wọ́n ti rí ni ẹni tó bá sọ fóònù nù ní tọ́ílẹ̀tì ẹ wá bá wọn níwájú ń bì báyìí wọ́n ti rí fóònù ọ̀hún ẹ máa bọ̀ níwájú ń bì. wọ́n ní ẹni tó kọ́kọ́ gbégbá orókè lákòókò òun náà ni sheikh wa Abdul Latif Abdul Basit. Allahu Akbar. Naam. Júùsù ogún òun ló ṣe ipò olóògbépò àkọ́kọ́ ń bẹ̀ ẹ jẹ́ ká ṣe takbirullah. Allahu Akbar. Allahu Akbar. Masha Allah. Ẹ kú oríire o. Allah. Àwọn bàbá àlùbáríkà náà fẹ́ gbé nǹkan àlùbáríkà fún ọmọ àlùbáríkà. Sheikh Musa Abdul Majid àwọn ni wọ́n ṣe ìgbọ́gbẹ́gbá kejì Allahu Akbar. nínú júùsù ogún káwọn náà máa bọ̀ ní kíákíákíá. Takbirullah. Allahu. Ẹni tó gbé pò kẹta òun náà ni Sheikh Abubakar Abdul Qadir. Takbirullah.
wọ́n ní kò sí sọ̀fíyù ńlá bẹ́ẹ̀. Kamaluddin Sa'duddin olóṣèpọ̀ kínní nínú ojúṣù mẹ́wàá. Allahu Akbar. Now, Isa Kamaluddin. Now, Kamaluddin Sa'duddin ó ní ó ṣe pò kí nínú àwọn oníjúsù mẹ́wàá. Ibrahim Dawud Takbir olóṣèpọ̀ kejì nínú àwọn oníjọ́sùn mẹ́wàá. Allahu Akbar. Allahu Akbar. Allah. Kawthar Yunus òun ló ṣe kò kẹta. Wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ participate tí ẹ ṣe tẹ compete pẹ̀lú àwọn yòókù yìí tí wọ́n ti fún lẹ́bùn, wọ́n ní kí ẹ má wọrí pé wọ́n kàn sí ẹ̀yin náà gbẹ̀bùn tí yín náà. Takbirullah. Àwíyé o. Kùránì méjì yìí. Àwíyé dà látọ̀dọ̀ àwíyé kí wọ́n tó gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ bàbá ìmáàmù Ansarul Islam nílé àti lóko. Bàbá ìmáàmù ló ṣeré àwọn ni wọ́n kúrò sí gbogbo tá à ń ṣe yìí. Àwọn àárẹ̀ lọ́dún tí ń bọ̀. Adúgbò ẹ̀gbọ́dọ̀. Yusuf Habibullah, Aisha Abdelgani, Jum'a Yakub, Ahmed Takumako. Oya. Ó ti yé mi. Subhanallah. Subhanallah. Ọjà Al-Qur'an nínú. Ẹgbẹ́ sí ẹbí alábínú. Kẹ́rẹ́ kọ́kọ́ bí sínú. Ẹnìkan ìtànkọ́ Jum'a sí Aisha ní Aisha Abdelgani. Aisha Abdelgani. Tọ́ yóò padà wá ti dé kó wá gba ìbọn tiẹ̀ náà. Alhamdulillahi wọ́n ti sọ Kùránì kẹta tiẹ̀ àti báyìí dé ẹsẹ̀ náà náà àbẹ́yẹ àti wàá
ورجل عرف القرآن وبين القرآن حقه وعمل بالقرآن داعيا وعابدا لله تعالى وذلك خير الحملة. ó ní bàbá aláàjì àgbà bàbá mọ kùránì wọ́n dẹ̀ sọ gbogbo táńkì ọdún kùránì ṣe láyé òun náà ni wọ́n fi ṣe mélòó mélòó tó mọ̀nà látara yín ọlọ́run àdàgbà ẹ wọ́pọ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ sí lẹ́yìn apádà sí abúlé ọlá bàbá aláàjì àgbà olúwa nígbà tó ṣẹlẹ̀ sí àgbàkà aláhàwọ̀nà ọlọ́kùnrin wọn ṣe àkọ́bí láńlá. كمال الله أكمل كل مسلم ولله كمال والأمر وحده صلوا على النبي صلى الله عليه وسلم. tí gbogbo wa ká sọ wípé bisimilayi rahman rahim. بسم الله الرحمن الرحيم. bisimilayi rahman rahim. بسم الله الرحمن الرحيم. bisimilayi rahman rahim. بسم الله الرحمن الرحيم. allahumma salli اللهم صل ala sayyidina muhammad على سيدنا محمد wa ala alihi وعلى آله wa ashabihi وأصحابه wa atba'ihi وأتباعه wa sallim. وسلم. adúpẹ́ fún ọlọ́run الحمد لله. ọlọ́run ojoogbó èyí yìí wọ́n jà lè jágbélé fáyé. آمين. nítorí kí n kọ́ tì níwájú nígbà mo dé ìgbẹ̀yìn ọlọ́run wá ní kí n wá mọ̀ wá. الله الله أكبر. ما لو أتاك التي أعطاك نافلة قرآن فيها مواعظ وتفصيل. ọ̀rọ̀ ẹgbẹ́ tí mo ń kọ́ sọ̀rọ̀ الله ẹgbẹ́ ìsọdé rẹ̀ طب kí nìkan náà àwọn ìyá wa ìyájà lóńgbò أدام الله حياتها. àti gbogbo àwọn àgbà náà tí wọ́n wà lẹ́yìn rẹ̀. رحم الله. àwọn ilé ẹ̀kọ́ nǹkan tí ń gbà mọ́ wọlé الله أكبر. àmọ́ òòrùn tó pa ní tó wọlé الله ọjọ́ tètè ní tí ń bẹ nínú lábẹ́ yìí. الله أكبر. ọlọ́run bàbá tí àwọn bàbá آمين. alára tí wọn láàrin ọdún yìí ní àwọn bàbá ẹgbẹ́ ìfẹ́ fún àwọn bàbá tó ń àwọn máa ń gbé àwọn bàbá wọn náà لا إله bàbá yẹn náà ní ọ̀bá ti ní الله أكبر. ẹ̀yìn bá dábàá oríṣiríṣi ní májáde nínú ẹni tí ó yẹ kí n sọ ìtàlájà wà nínú àdéhùn kíláàsì ní الله أكبر. olóògbé ọlọ́run náà ọlọ́run tó bá ń rẹ̀ ní yìí آمين. nípa àwọn ọmọ tó ṣe orí ọlọ́run tó ní náà kárí. آمين. Ó wá náà bí ẹmọ gbogbo àwọn ọmọ oúnjẹ olùdíje ọmọ. آمين. Ẹyin bàbá bí ìdí ṣe fún wọ̀nyí, ọkùnrin náà gbogbo aláṣọ oríire. آمين. Oríire àwọn ọmọ ọwọ́ kalẹ̀. آمين. Lọ́wọ́ amọ́jọ́mọ́. آمين. Ẹ̀yin òbí tẹ́ ẹ bí Àlájì wa Abdulateef ẹ kú oríire. الحمد لله. Kò sí tọ́ra ọlọ́run tayọ ọpẹ́. الله أكبر. Sóòrò ọpẹ́ náà láwàá sí. Sàtífíkèétì tó ń fún yín ló tẹ̀sí bẹ̀rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá. آمين. Kò wá ní lópin. آمين. Yóò máa gbèrú sí i. آمين. Lọ́sọ̀ ọ̀la ànábì alálùbáríkà. صلى الله عليه وسلم. Adúgbò ọlọ́run. الحمد لله. Fájí àná láwa ti dáàbò fi dúpẹ́ fọlọ́run. الله أكبر. Àwọn àfihàn bá rẹ̀ dé. Gbogbo tọ́lá jẹ́ ìlà tí mo tó retí. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni.
pẹ̀lú òkú ọlọ́run ó gbèrò jù láì lọ. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Lápapọ̀ gbogbo wa, a ṣe suratul Fatiha. Kálukú máa wá kà níyà. Wọ́n lọ kálukú lẹ́yìn ìdájọ́ yìí. Kálá kò torí ọlọ́run ká fara balẹ̀. Suratul Fatiha. Òun náà ni gbogbo ó ṣe dákun alìgbàtà fi wá pé tẹ́wọ̀ rẹ̀ kò máa wá jà níyà. Bàbá ti dé Suratul Fatiha náà tán tó máa jà níyà. Bàbá òfin kútùbà lé. Ọlọ́run wọlé àti jẹ́ Fatiha lọ́dọ̀ ọlọ́run mọ́sàkó bẹ́ẹ̀ kọ̀ máa wá lò. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. كما دنيا البركة آمين. Jùmọ̀jùmọ̀. Amina. Àwọn ọmọ rẹ̀ wà dúkìá lọ. Amina. Ẹ̀kọ́ dàda ìlànà. Amina. Nkálukú máa dàníyà. Nkálukú máa dàníyà. Máa dàníyà. Nkálukú máa dàníyà. Ọlọ́mọ sàjọ́ àwọn sóríire tọmọtọmọ tẹbitẹbi taratara. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọlọ́run afọlá rẹ̀ bẹ̀ ọ́. Allah. Àbáánú rẹ̀ bẹ̀ ọ́. Inú rẹ̀ lọ. A fi ìfẹ́ rẹ̀ tó ní síbi yáyá màmá. Sallallahu alaihi wasallam. A fi bẹ̀ ọ́. A fi bọ́lá àdọ́kàn rẹ̀ bẹ̀ ọ́. Allah. Ẹni tí a bẹ̀rẹ̀ lórí yìí, ọlọ́mọdé olókùn. Amina. Báyìí bárìkà náà kalẹ̀. Amina. Yóò tún kalẹ̀. Amina. Ọlá àti lórí àlàáfíà rẹ̀. Amina. Kíkàlùkù ọmọ ìdíyà rẹ̀. Alùpùpù ọmọ àdàníyà orígun àdúrà aládé yìí orí tó ń fẹ́ tó sẹ́ni tó lè ṣe àfọlọ́. Kíkàlùkù ọmọ àdàníyà. Àníyàn dáadáa. Àníyàn dáadáa ni ọmọ àjà. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Al-Mu'tadi. بعلوم دين عزيزا وكل عزيز بعزة الله يعتزون يا عزيز تعززنا بعزتك ومن اعتز بعزتك فهو عزيز لا ذل بعده ومن اعتز بدون عزتك فهو ذليل إن الله قوي عزيز وينصرك الله نصرا عزيزا بحق الحمد لله رب العالمين منور أبصار العارفين بنور المعرفة واليقين وجاذب عتمة أسرار المحققين بجذبات القلب والتمكين فاته أقفال قلوب الموحدين بفاتحة التوحيد والفتح المبين الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل مثله من سلالة من ماء مهين الرحمن الرحيم العزيز الحكيم العلي العظيم الأول القديم خاطب موسى الكريم بكتاب التكريم وشرف نبيه الكريم بالنصر الشريف ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم مالك يوم الدين قاهر الجبابرة والمتمجدين ومبيد الجنات الدائمين ذلكم الله ربكم فتبارك الله أحسن الخالقين فيا من لا شريك له ولا معين
إياك نعبد وإياك نستعين معترفين بالعجز عن قيام الحق في كل وقت وحين يا باعث الرزق الحكيم يا مهي الإنسان واليومين اهدنا الصراط المستقيم صراط الإخلاص والتسليم صراط الذين أنعمت عليهم صراط الذين تسلوا بالهدى وفرحوا بما لديهم غير المغضوب عليهم حقنا اللهم منك مواد الصادقين وأشهدنا مشاهد ولا تجعلنا ضالين ولا مضلين ولا تأشرنا في جنة الجنة ولا الضالين اللهم بك هذه الفاتحة آمين افتح لنا فتاة آمين اللهم بك هذه الشافعة اشفنا من كل آفة وراحة في الدنيا والآخرة اللهم بك هذه الكافة اشفنا ما أهمنا من أمر الدنيا وأدم تعلقات وتعلقات عبادك المؤمنين على أجل أواعيك واشفى لنا بنفسك إن نفسك في الدنيا والآخرة إلا أرحم بنا يا أرحم يا رب العالمين بسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Ejazana min jamaah. Kasih. ní báyìí a máa lọ sí ọ̀dọ̀ bàbá àgbà ìmọ̀ọ́mọ̀ àgbà ló ṣeré tọ̀ àmọ́ kó tó dọ́dọ̀ ìwọ náà ti rí ọdún báyìí ọkọ̀ yóò mi ní burú orí mi ò burú ọgbọ́lẹ̀ dáadọ̀ ní gbàgbọ́dẹ̀ àwọn tó dáa fún yẹn náà orí ló gbọ́dọ̀ débẹ̀ orí ló gbọ́dọ̀ náà orí mi má takò mí. sọ́kọ́ ilé ìwájà níyà wọ́n jẹ́ ìwà ayé sọ́ọ̀ ẹ̀dá mi wọ́n jẹ́ wọ́n ṣe closing prayer fún wa wọ́n ṣàdúrà fún wa bàbá àbọ̀dé láti ṣe yìí Alhaji Yakubu Sa'ad ìmọ̀ọ́mù àgbà náà ẹjẹ́ ká jòkó ìmọ̀ọ́mù àgbà ló ṣeré. dákun ìbá tó ṣe é mí. Wassalatu ala nabiyil karim. Yorùbá ní Muhammad dáadáa. Adáàkùn ẹjọ́ owó sọ pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa sahabihi. Wa sallim. Wa sallim. Alákọ̀ọ́kọ́ nù káwẹ́lẹ̀ kìkì Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa sahabihi. Wa sallim. Wa sallim. Okay, Allah anabuwa Muhammad sallallahu alaihi wasallam. Kama sekali katu na wale kitaja Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammad. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa sahabihi. Wa sallim. Wa sallim. Amin. Amin. Aki baba wa gba tí wọ́n ti lọlé. Baba wa tí ọjà sí pé níjòkó ìyàwó náà làgbàlagbà nínú wa ọlọ́mọsàbà sọ wọn nílé dáadáa. Àmín. Ọlọ́mọbùwà Muhammad sallallahu alaihi wasallam. Ó kí gbogbo àwọn àsáàtìsà tí wọ́n ti sọ̀rọ̀ látàárọ̀. Àwọn àwọn àtàsàdúrà bẹ̀rẹ̀ àti àfọwà Suleiman nígbà àdúrà àkì ọlọ́mọsàbà kì í o. Àmín. Ọlọ́mọbùwà Muhammad sallallahu alaihi wasallam. Alhaji wa Suleiman àkì àfọwà Ibrahim Adémọ́lá ọlọ́mọsàbà àgbàdúrà yìí. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àkì màmá wa gbà lè tọ́já sí pé nínú àwọn obìnrin láyé Ọlọ́run yọ wọ́n jáde lóbìnrin. Alhamdulillah. Wọ́n ti wá kó lóbìnrin wọ́n ti di ọkùnrin. Ẹni Ọlọ́run lọ́lọ́run tó wá sí wọn púpọ̀. Alhamdulillah. Màmá wa Ọlọ́run níjẹ́ máa padà sí wọn. Àmín.
padà sí ọlọ́run níjọ́ tọ́ sí. alala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. akí àwọn aláàkì wa tí wọ́n jẹ́ bàbá fún àjọ àbẹ̀lẹ̀tì. Allahu akbar. Bàbá dáadáa. olóko mi ni wọ́n. aláàjọ wa Ishaq. ọlọ́run ní dàyílà. amiina. ọlọ́run wa Muhammad. sallallahu alayhi wa sallam. aláàjì wa dúró yàkó àwọn náà bẹ́ẹ̀ jòkó. bẹ́ẹ̀ni. aláàjì wa Suleiman àwọn náà bẹ́ẹ̀ jòkó. Allahu akbar. àwọn ọ̀rẹ́ méjì ní tí wọ́n ní yàrá láíláí. ọlọ́run ní jẹ́ bàbá dà sí wíláí láí. àmín. ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kí n tó sàdúrà parí tí wọ́n ní í ṣe. wọ́n fẹ́ kí gbogbo ìjàmọ́ ọ̀farabalẹ̀ láàrin ṣe. wọ́n lè dá farabalẹ̀. Ajá Abdul Latif dà. àwọn nìyí. Alájà Abdul Latif máa kọ́ yà yìí. ẹ̀dá kẹjọ ìgbà ní Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ọ̀gá ẹ̀ máa fi kẹ́kọ̀ọ́ láyé. ọ̀yẹ̀ ká fi ti àwọn Abdul Latif náà kẹ́kọ̀ọ́. níjọ́ tí Ajá Abdul Latif tí wọ́n ṣe exam láti wọ yunifásitì wọ́n ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀mídíà ni wọ́n ṣe gbà náà mo fẹ́ wọ yunifásitì of Ìlọrin wọ́n ṣe alákọ̀ọ́kọ́ wọ́n ṣe lẹ́lẹ́kejì kíní wọ̀ bọ́ sí. la ilaha illallah. Ajá Abdul Latif wá sọ fún mi jọ́nà pé kíní ti sú o òun ọ̀pọ̀lọ̀ ń gbàdúrà mọ́ ìwà ní Muhammad sallallahu alayhi wa sallam. mọ wa na kò sí ẹgbẹ́ àtọ́lọ́wọ̀ ìgbà ọlọ́wọ́ gbà ní sí àbí ọgbà ẹ̀já wí dáadáa wá àti Ajá Abdul Latif àtàwọn tá a jẹ́ jẹ́mọ́ àti mọ́sálásí jọ́nà àwọn ṣe dàláyé ló jọ́nà àwọn ṣe dàláyé ló fa nígbà tó náà wà bí gbàdúrà jáde ti yunifásitì ọjáde alhamdulillah. ti Amẹ́ríkà ọjáde alhamdulillah. ẹ̀já gbọ́dọ̀ tóbi dáadáa bá méjèèjì yìí wá jáde Ajá Abdul Latif wá ní èwo ni kó wọ́n múnú méjèèjì ẹ̀ka náà ni méjèèjì jáde. ẹ̀ka náà ọ̀wádà Amẹ́ríkà ọ̀nà ìwọ̀n mú ọlọ́wọ́ ṣe lónìí àbí òṣè ọ̀kan nínú àwọn àfa ó ní ìsá ajaba Allahu lil abdi da'watahu fata Allahu kulla khayr bọ́lá wọn ti gbàgbé ẹ̀dá gbogbo orí ọlọ́wọ́ máa ṣí fún un. Ajá Abdul Latif ọlọ́wọ́ ní kò ṣubú láyé. ààrẹ bá wa sáfà. títí ẹ náà ò lè gbé tí wọn náà mẹ́rin ọlọ́wọ́ èsè táyì. bọ́lá wọn ti ṣe é lọ́fẹ́ ṣe kò sí kankan tí ó dáa dúró. máa yẹ tani Allahu lin-nasi min rahmah fala mumsika laha. ìtọ́lọ̀ bá ti ṣe é tó wọ́n ṣe kò sí tó lè dáa dúró. ẹ̀rọ bàbá mi wọ́n ṣe Ajá Abdul Latif nígbà tó lọ wá ṣe kìíní yìí wàláhì ọ̀gbàgbé ilé alhamdulillah. ọ̀gbàgbé kankan nínú àwọn akáàjọ ṣàdúrà jọ́nà ọdọọdún ọdún àwẹ̀ ọdún iléyà wàláhì kò lè má ṣe dáadáa sẹ́ni kankan lọ sẹ́ni dé dáadáa tó sì tọ́pọ̀ púpọ̀ akọ́lá gbogbo àwọn àgbàlagbà tí fẹ́ẹ́ dòkó ìgbé ọlọ́wọ́ jẹ́ Ajá Abdul Latif oṣù láyé ẹ bá ní wọ́n sì dé wàlá sawfa يؤتيك ربك فترضى ولا سوف يؤتيك ربك فترضى ولا سوف يؤتيك ربك فترضى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى كاس آمين كاس آمين كاس آمين tó gbogbo wa ti wà mí látàárọ̀ a máa wá padà sílé ìpadà sílé wa ọlọ́mọdé ọjà gbogbo fẹ́ẹ́ nípa wa ní ọlọ́mọsá àsìkò gbàdúrà fẹ́ẹ́ nípa wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹja tẹ ọ wa ká tẹ ọ rábà ní. wọ́n ní ká tẹ wá tó bọ̀ tán. gbogbo mi ti ká lóko wá tí wọ́n kọ́ ọlọ́mọsá àjà pálí wa dáadáa. aláàánú wa sallallahu alayhi wa sallam. sáàsì wa Suleiman kún fáyà kún. ọmọ ayé léyìí. ètò ìlọ́dọ̀ Ajá Abdul Latif ti pẹ́. mọ màá yín. ọlọ́run ìjọ rẹ̀ yọ̀ dàrú. aláàánú wa Muhammad. la ilaha illallah. la
hawla wala quwwata illa billah. Bàbá wa tí wọ́n jẹ́ bàbá fún ajá bẹ̀rẹ̀ tí ọlọ́run ní kí ẹ sọ kó tó kúrò ní ọ̀nà. Ẹ ti ń dunnú báyìí lórí rẹ̀ ọlọ́run ní kí ẹ bá mi jẹ́ lórí ẹ̀. Àtẹ̀yìn àti ìyá ọlọ́run ní kí ẹ nígbà mi jẹ́ lára rẹ̀. La hawla wala quwwata illa billah. Báwo láti ẹ̀ náà orí ẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run ní kí ẹ bá mi jẹ́ lára rẹ̀. Ìtọ́wọ́ náà ń bẹ̀rẹ̀ ọlọ́mọṣà fi lé wa lọ́wọ́. واغفر لنا قبل الموت واغفر لنا بعد الموت وعفو وكفر عن كل سيئات اعمالنا ومن شرور انفسنا وارحمنا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم